láì wọ pátá wá àtàrí àjànà kó yàrá mọ́ mi lọ́wọ́ a kì í ṣe ẹrù akátá mo ti gòkè mo ti sọ iye ojú mi tó dá ni mo rí pé ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo kù lé ọ̀rẹ́ rẹ̀ ni mo fi sí ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo bá sí. Oh God, kí ló ń ṣe internet mi? Kí ló ń ṣe internet mi? Oh. Anyway, tó bá ti orin show yìí ó gba kéèyàn kọrin. Honestly ó gba kéèyàn kọrin o. Ẹni bá láyà kó wọ show yìí ni o. Ó gba ẹjọ́ ẹ̀yin abiyamọ mo fẹ́ kẹ́ bá mi dá sọ̀rọ̀ ilẹ̀ yìí. Ṣe burú ojú mi sọnù mo rí mú e mo ṣẹ́gun ọmú mo ṣẹ́ ti bàdí mi ò ṣẹ́gun oògùn ó farun ẹpọ̀n mi bí mo ti ń dàgẹ́rẹ́ sí ní fáwọ̀ lédè ni mo ṣe rí pé ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo dà sí. ọ̀rẹ́ rẹ̀ ni mo kàn sí. ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo kùn lé. ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo fi á. ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo kàn sí. Wọ́n ti gba fẹ́rẹ́ kọjá ọ̀bẹ kọ́mọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ́nu ó ti ṣe òun yìí ó ṣe dáàmú sílífà dáàmú gbẹjọ bàbá mi tó dé so ọkọ̀ tán ní ṣé kí ajó ti tì ní sílífà dákúndábọ̀ fi èdè nù ṣé ni mi ò mọ̀ pé abẹ́ ọ̀rẹ́ rẹ ni mo yá sí. ìdí ọ̀rẹ́ rẹ ni mo fi hàn. ìdí ọ̀rẹ́ rẹ ni mo kọ̀ pé. ìwọ ọ̀rẹ́ rẹ ni mo kọ̀ sí. You like to host me. Don't worry. Host me Naija. Sùn kọ́ ó dọ́rẹ̀ ìyàwó ó dánmọ́ àlè gbogbo èdò jíjẹ ni ó jẹ́jọ́wọ́ ó má lọ gbé òkú ọ̀run dé àánú rẹ̀ ló ṣe mí ló máa rí pé ìdí òkú ọ̀run lòún fi sí ìdí òkú ọ̀run ìdí ará ọ̀run lòún kàn sí ìwò ará ọ̀run òun ló balẹ̀ abẹ́ ará ọ̀run lòún balẹ̀ èmi ará ọ̀run lòún fi sí. Olùdá oko olùdá òbò olùdá ẹpọ̀n olùdá idán ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe òòṣà òkè ẹjọ́ ojú mi ṣe ẹ kálẹ́ ẹ kúrọ̀lẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ẹ kú dédé wòye ẹ kú bójú ọjọ́ ṣe rí ọ̀rọ̀ tí mo mú wá fún yín nírọ̀lẹ́ yìí tí mo ní àwọn ewu tó wà nínú àìlèdó ìyàwó ẹni dáadáa mo fẹ́ play voice note kan mo dẹ̀ máa gbé ẹni tó ṣẹlẹ̀ sí wọlé àgbàyanu tó máa ya ẹlòmíì létí ni àmọ́ èmi ò mo fẹ́ kẹ́ kọ̀ bá mi
gba obìnrin yẹn ní ìmọ̀ràn pé kí ni kó ṣe. Mo ní àwọn nǹkan tó pọ̀ tí mo fẹ́ tí voice note tó pọ̀ torí mo sọ lórí ètò tí mo ṣe lọ́sàn-án mo ní káwọn èèyàn máa send voice note. Mo tún ṣì máa play voice note ní nǹkan tá fẹ́ ṣe show tí mo fẹ́ ṣe ní on the 23 of this month. Gbogbo ẹ̀yin tẹ́ bá sì ní voice note a máa play nínú hall yẹn torí a máa pọ̀ 5,000 naira ní ticket. Tó bá dẹ̀ fẹ́ ra ticket ẹ kó pé 0909 1200467 0909 1200467 or kó pé 08094542000 08094542000. Mo fẹ́ lọ straight to the point. Mo ní àwọn topics mo fẹ́ máa ṣe. Mi ìfẹ́ kó pẹ́ ṣe mọ̀ pọ́lídé ni mo wá fún, but mo máa ṣe léyìí ó ṣeé ṣe tẹ́ni tó bá máa pè wọlé ẹ máa pè wọlé lórí +447404 851234 WhatsApp only gbogbo yìí ti mọ̀ pé ẹ lè get mi lórí line WhatsApp only, but mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé ẹ wá popcorn kẹ́ ẹ gbọ́ voice note yìí àbí ẹ jẹ́ n kọ́kọ́ pé onítọ̀hún náà tí bá ti pè wọ́n ẹ jẹ́ kọ́kọ́ gbọ́ voice note yìí náà tẹ́ bá ti wá gbọ́ màá ṣe wá pè wọ́n wọlé. Mo wá fẹ́ kéèyàn abiyamọ kẹ́ bá mi advice wọn kẹ́ wá sọ ẹni tó jẹ̀bi nínú ìyàwó àti ọkọ àti gbogbo wọn ẹsẹ̀ ẹni tó jẹ̀bi fún mi. Ẹ ra mà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ṣe rí èmi àtọkọ mi a fẹ́ra wa ní year 2008 a dẹ̀ nífẹ̀ẹ́ ara wa gan bàdẹ̀ ṣe àti secondary school ni a ti ń fẹ́ra wa bó dẹ̀ ṣe máa ń dùn mí mo wà òkè pẹ̀lú ẹ̀ kò ń ṣe pé bóyá ó máa ń dùn mí ní onígbàgbà gbogbo kan kò fi bẹ́ẹ̀ good. Sọkọ́ tí ó wá ṣẹlẹ̀ ni pé nígbà tí mo ti ń cope gbọ̀gbà tó wá di year 2008 yẹn mo ti bímọ ṣùgbọ́n tí 2010 ó ní ẹ̀gbọ́n ọkùnrin tẹ́pẹ́ ìyá kan náà bàbá kan náà lọ́jọ́ bí wọn wọ́n máa ń wá sọ́dọ̀ wa so ẹ̀gbọ́n ọkùnrin yẹn náà wá lọ́jọ́ kan so ìgbà tí wọ́n dé ìyẹn ẹ̀gbọ́n ọkùnrin yẹn kò sí nílé so èmi ò lálẹ́ mi ò nẹ́nì kankan so ìgbà tẹ́gbọ̀n yẹn dé wọ́n dẹ̀ ti máa ń wá náà bọ̀ ọjọ́ tó wá yẹn in particular àwọn fíìmù kan lọ́jọ́ yẹn tó jẹ́ pé wà sexual so fíìmù yẹn bá ṣáṣe ń wò ọkùnrin yẹn ó wá ń kíìsì obìnrin yẹn ó fọwọ́ sọ̀yàn ẹ̀ débi pé ó ṣáà ń kíìsì ó mú gbogbo yẹn ara obìnrin yẹn wá mú fù gan-an so ọkùnrin yẹn dẹ̀kẹ̀lẹ̀ kì í ṣòun ni ọkọ obìnrin yẹn nínú fíìmù yẹn so bára ẹ ṣe mú bá ṣàṣe bára wọn sùn nìyẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ àwọn wípé kó jọ kó má sọ pé kò ń ṣe intentionally pé ó kàn wá bẹ́ẹ̀ ni èmi wá bẹ̀ gbọ́n kọ́ mi pa ṣó possible kiri ilé ìkó ṣẹlẹ̀ wọ́n wá náà ó possible dáadáa ẹ wò bí ẹ̀mí ìṣàṣegbè mi wọ̀njọ́ yẹn nìyẹn bá náà mo dẹ̀ láìkí bí kọkùnrin máa mọ èèyàn obìnrin wá náà ṣé àbúrò àwọn òṣèlú náà àbúrò yín kó kàn gorí mi kó dìde ni ẹ wò bó ṣe bẹ̀rẹ̀ sí nílò má sí mi ni bó ṣe dé pọ́n bá mi sùn jọ́ yẹn nìyẹn àti yín ká okó yìí dùnjọ́ yẹn ni mo máa dùn kó wọ́n dó mi débi wípé ẹ wò ara mi wálẹ̀ wọ́n dó mi wọ́n mọ̀yàn mi débi pé wọ́n kìsì mi wọ́n lá òbò mi tó yẹ pé mo pariwo ara mi gbọ̀ngìrì fẹ́ gbé mi lọ́jọ́ tá à ń sọ yìí wọ́n ṣàdó mi lẹ́ẹ̀mejì kó tó di pé wọ́n lọ àbúrò wọn dẹ̀kẹ̀rẹ̀ tó bá ti gorí bẹ́ẹ̀ bá ti ṣẹ̀kọ́ bó ti da tọwọ́ ẹ̀ láàrin seconds ẹ̀wò tó fi ṣe tó 45 minutes tí wọ́n fi ṣe tó jẹ́ pé ṣe ni mò ń pariwo mi ò ya tarí láyé mi àti Yínká mo bẹ̀rẹ̀ sí ní pariwo yéè mo kó débi pé ṣe náà fọwọ́ bò mí lẹ́nu láti ìgbà yẹn bó ṣàṣẹdí pé Fúnmi Tọ́láyọ̀ delete that your comment don't no derogatory comment here please. tó bẹ ara wọn nínú fíìmù yẹn ń pé kí jẹ́ ká put a stop to it bó ṣe mọ nǹkan tí mi ò experience rẹ̀ mi wá lè sùn adùn ti wá wà bẹ́ẹ̀ débi wípé mo ṣáà máa wá fọpọ́ pé wọ́n tọkọ mi bá ti jáde àti wá ń dóra wa débi pé tọkọ mi bá ti ó máa ń travel àwọn tó máa ń ta igi sọ́ọ̀mìlì ẹni so tó bá ti lọ sínú yẹ̀hùn tó ti travel lọ sáwọn lókè yẹn lọ ra gẹ̀dú ẹ̀gbọ́n ọkọ mi yẹn máa kọ́ mi wọ́n máa dó mi. ó ti wá gbádùn mọ́ mi débi pa ṣé débi pé mo lóyún àwọn náà lóyún yẹn mo bí ẹ̀jẹ̀ kan náà mo bí fún àbúrò wọn nobody knows so ó ti wá gbádùn mọ́ mi débi pé mi kì í lè control emotion mi mọ́ àwọn náà ti gbádùn mi gan to steady pé mi ti fẹ́ kọ́kọ́ mi ti ẹ̀ bá mi ṣe anything mọ́ lẹ́yìn àwọn nìkan ìgbà míì gan wọ́n máa. bí mo ṣe ń bọ̀rọ̀ lọ àti Yínká
ẹ wò ó ti wá gbádùn mọ́ mi débi pé ìgbà míì tí ọkọ mi bá wà nílé bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ mi kí n lè máa ra dúró mọ́ ẹni tàdé sọ wọ́n ní okó wọ́n tún wá mọ̀ ọ́ lò as in wọ́n tún wá jẹ́ nítorí pé àwọn náà wá láìkè sex at times a máa ní pé ká put a stop to it pé torí bó ṣe jẹ́ sí mi bó ṣe mọ̀ feelings yẹn bóyá máa ń dùn mí yẹn ẹ wò mi kàn lè fi wọ́n sílẹ̀ so ìgbà míì tọkọ mi bá ti wà níbẹ̀ yẹn màá ṣàfògùn sínú oúnjẹ fún tó bá ti dáná ó láìkè sẹ̀mú màá ti lọ citron màá fi sínú sẹ̀mú yẹn so tó bá ti jẹun yẹn bó máa sùn ẹ̀gbọ́n ọkọ mi máa wálé kò ní mọ̀ tó bá ti wálé bẹ́ẹ̀ yẹn tó bá ti wà nínú visitors room máa lọ bá wọn a máa dóra wa tó bá ti di ìdájí kọ bí 4-5 máa sílẹ̀ kan máa lọ so kọ́ tí máa ń fà jáde ni pé ọmọ 4 ni mo bí nínú àwọn ọmọ 4 yẹn èèyàn kan wà níbẹ̀ tó jẹ́ títí ẹ̀gbọ́n ọkọ mi yẹn tẹ́gbọ́n ọkọ mi náà dẹ̀ mọ̀ tá a fi ṣe secret pé ká má sọ síta fún anybody pé kó wà láàrin èmi àti wọn so ó wá ní ọjọ́ kan wọ́n wá mú ọ̀rẹ́ wọn wá ní ẹ̀gbọ́n ọkọ mi yẹn so ọkọ mi wà nílé lọ́jọ́ yẹn ọjọ́ fẹ́ lọ sí party so ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọkọ mi yẹn náà wọ́n jọ wá pẹ̀lú ẹ̀gbọ́n ọkọ mi wọ́n wá sílé wa so wọ́n wá lọ sí party ìgbà tó máa dé pé wọ́n ti mọ tí yó wọ́n ti wà okay so mi mo ṣàdáná everybody tó lè jẹun ni wọ́n jẹun so ìgbà tí ibi tí ẹ̀gbọ́n ọkọ mi tàti wá ṣe nǹkan yẹn nínú pálọ̀ tó àti ń dúra wa because unlike dọ́gí gan àwọn náà fi gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kọ́ mi ó ti wá corrupt mi débi pé mi gan lè máa ra dúró mọ́ bí ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọkọ mi yẹn ṣe wọ́n fẹ́ lọ tọ̀ báwọn ṣe bọ́ta bá wá ń bẹ̀rẹ̀ yẹn so aṣá bẹ̀ wọ́n wípé kọ́ńjọ́ tó lọ́lọ́run pé ṣé èṣù ni so bẹ́ẹ̀ ni náà ṣàṣẹ dáhùn nìyẹn pé òun náà fẹ́ máa jẹ iṣẹ́ yẹn bó ṣe di pé àwọn náà kọ́ mi nìyẹn tó di pé mo ṣáà sọ fẹ́ gbọ́n kọ́ mi pé kó jẹ́ kán ṣe ẹ̀kan tó fẹ́ ṣe bàtà àwọn náà máa ṣe ẹ̀wò ó ti wá ẹ̀wọ̀n èmi gan káṣá sọ pé mo ti wá di sex addict pé tí n bá ti wá dó wọn báyìí mi kì í wà òkè ó ṣàjọ pé àwọn méjèèjì wọ́n ṣàjọ bá mi sùn ó ti gbádùn mọ́ mi ìgbà tó ṣàyà ó wá dọjọ́ kan ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọkọ mi yẹn wọ́n wá sọ́dọ̀ mi so bó ṣe wá mo ṣàṣù fún wọn pé ẹ̀wò pé kán jẹ́ ká stop nǹkan yẹn nǹkan kan bẹ́ẹ̀ yẹn so ẹ̀gbọ́n ọkọ mi wá pè mí moment yẹn ibi tí mo ti ń gbàgbé mọ́ owó wá ní kí ló ṣẹlẹ̀ mọ́ àná ọ̀rẹ́ wọn tún ti wà ń bíbà so báwọn ló ṣàṣe fìbínú wá sí ọ̀dọ̀ wa nìyẹn nítorí pé bíi 4th street ní ilé ọ̀dọ̀ wọn sọ́dọ̀ wa bó ṣàṣe fìbínú wá sí ọ̀dọ̀ wa nìyẹn ibi tá ti ń fa ọ̀rọ̀ yẹn aṣáàtú fall bó ṣàṣe di pé àbẹ̀rẹ̀ sí ní dó ara wa nínú ilé nìyẹn so aṣáàtú ṣe náà máa ń ṣe so bó ṣàṣedé pọkọ mi ti ń gbọ́ nǹkan kan nìyẹn ó ṣáà sọ fún mi wípé kí ni ọ̀rẹ́ ẹ̀gbọ́n òun máa wá ṣe ń bèbà mo wà nàkó sí nǹkan méjì tó máa ṣe bí tó bá ti kọjá ní ẹ̀bà ni wọ́n máa ń yà sí ọ̀dọ̀ wa tí wọ́n máa ń kí wa nítorí kò sí kankan kò sí big day tí wọ́n máa wá ṣe ìgbà yẹn lẹ̀rú wá bà mí mo wá inform ẹ̀gbọ́n ọkọ mi pé ikọ̀ bàbá báyìí tá à ń ṣe kódà pọkọ mi ti ń fura pé bọ̀ kò fura sí ẹ̀gbọ́n òun fura sí ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ so láti 2009 yẹn láti ń dúra wa 2011 lọ́rẹ́ ẹ̀gbọ́n ọ̀rẹ́ wọn yẹn lọ́kọ́ mi ní 2011 lọ́rẹ́ wọn yẹn kọ́ mi so ṣe mọ̀ ikọ̀ yẹn ti wá ṣe débi pé tí bá ti wá tán bá ti dómi báyìí mi kí yẹ̀wò bí ṣe ń bá yín sọ̀rọ̀ ṣe ló ṣe wọ́n mébì pé kí wọ́n wà ní orí mi pé kí wọ́n ṣe so ti wá ó ti di nǹkan tó jẹ́ pé ó ti gbádùn mímí náà gan gidi kan tẹ́ pé mi kí lè máa ra dùn. reaction kan ṣe tó ní o máa gbọ́wọ́ mi dànù á pòṣè ó máa lọ mi wàá mú nǹkan tí mo fẹ́ ṣe bọ́lọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn. ṣùgbọ́n tó wá di ní ọdún tó kọjá mo wá láti sọ fún ẹ̀gbọ́n ọkọ mi pé kó jẹ́ ká stop gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn pé pàápàá ìgbà tọ́rẹ́ wọn tó ti kọ́ mi kó jẹ́ kí kúkú máa kébà tọ́rẹ́ wọn yẹn pé kó jẹ́ ká máa dó ara wa lọ pé so kí àwọn pé kán step aside pé at least aráàta ni ẹ̀gbọ́n ọkọ mi ní ọ̀rẹ́ tí wọ́n yẹn bó ṣàṣedé bó ṣe bẹ̀rẹ̀ sí ní tírẹ́tì mi nìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní tírẹ́tì gidi gan yẹn ẹ̀gbọ́n ọkọ mi yẹn pé tí bá ti gbà ká máa ṣe lọ pé àwọn máa sọ fún ọkọ mi èmi náà dẹ̀kẹ̀rẹ̀ mi lè fi wọ́n sílẹ̀ ó ti gbádùn mọ́ mi bó ṣàṣewádìí pé ọkọ mi wá ká wa ní last 2 weeks yìí tó lọ yìí bó ṣe ká wa nìyẹn ẹ̀gbà tí ẹ̀gbọ́n ọkọ mi wá sílé sọkọ mi náà wà nílé so òun wá fi wọ́n sílé wá lọ ó jáde ní weekend ọjọ́ Sunday so àwọn wá náà wọ́n sì fẹ́ rí last day pò máa bá wọn lé ibi táṣà ti ń ṣe
bọ́kọ mi ṣàṣe káwa mọ́ nìyẹn mo ṣáà bẹ̀ pé kó jọ nítorí Ọlọ́run àṣà bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ ó bínú kó ṣà ní kìnnìkan ó ṣà ẹmọkùnrin náà débi pọ́rọ̀ yẹn ṣá serious mo bẹ̀ gan mo bẹ̀ ó ṣáà ní òun ò lé mi jáde àtìgbà yẹn kò ṣáà èmi náà dẹ̀ fi bẹ́ẹ̀ gbádùn sex ọmọ tẹ́lẹ̀ mi kì í jẹ́ kó fọwọ́ kàn mí mọ́ tó bá dùn mí gan bíi pé kéèyàn kàn wọ́n sọ̀bẹ̀ kó má fìyọ̀ sí ni bóyá máa ń rí nìyẹn so ó wá ní mo ṣáà wá bẹ̀ mo wá sọ fún pé òun ló fà á wípé àwọn nǹkan bábàbà tó lack pé òun ló fi fà á wípé tí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn fi ṣẹlẹ̀ wípé so kó jọ tó lọ pé kó má bínú wípé kó jọ pé ṣéṣù ni wípé kó pa mí sílé kó má pa mí síta ó wá ní òun ti gbọ́ wípé kí n fi bíbélì búra fóun mo ṣáà fi báíbù búra fún pé mo parọ́ pé ìjọ yẹn nìkan yẹn ṣẹlẹ̀ láàrin mi àtẹ̀gbọ́n pé kò tí ì ṣẹlẹ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ó wá ní ikọ̀ tó ṣẹlẹ̀ ni pé òun náà mọ̀ pé ètò òun fà bẹ́ẹ̀ ni ó pọ̀ jù wípé bọ̀ kí n put a stop to it bọ̀ àti yín ká kí n má parọ́ fún yín ẹ wò ẹ̀rù ń bà mí látijọ́ yẹn ẹ̀rù ń bà mí kí n lè sùn wọra tó kò rí àtò bọ̀ kò fọwọ́ kàn mí ó dẹ̀ ń jẹun ṣe normal duty ẹ̀ nínú ilé pé à ń fowó oúnjẹ sílẹ̀ ṣùgbọ́n àti yẹn ká mi lè fẹ̀gbọ́n yẹn sílẹ̀ mi lè fi sílẹ̀ látijọ́ yẹn mo búra fún lóòótọ́ ṣùgbọ́n gbà tó di níjẹta níṣẹ́ mo bẹ̀rẹ̀ sí ní rẹ̀dí mọ́lẹ̀ tí ìdán yìí bẹ̀rẹ̀ sí ní ilé mi mo bí tí mo fẹ́ kì bọ̀ mi mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe mo kọ́kọ́ kọwọ́ sí mo fíńgà títí nígbà tó yá ni mo rò pé ṣé mi ní kú báyìí bí mo ṣe pé ẹ̀gbọ́n kan mi nìyẹn pé kọjọ tó lọ pé kàn jẹ́ ká pàdé ní ibì kan mo ṣáà ní kàn jọ so ibẹ̀ yẹn wá jẹ́ bí uncompleted building àṣà pàdé ibẹ̀ mo ṣáà ní ẹ̀gbọ́n wọn báwo bá ṣáà ní pé àwọn ti settle pẹ̀lú àbúrò àwọn pé bọ̀ ẹ̀rù ń ba àwọn náà pé tó dẹ́ni tó dákẹ́ tí ó sọ̀rọ̀ wọ́n ṣàtò dùn mí ní uncompleted building yẹn ìgbà tá a ṣe torí kò tiẹ̀ kí ẹwẹ̀ kángun wà ká mi mọ́ mo ṣàtò kúrò níbẹ̀ mo ní tó bá di lálẹ́ pé màá sọ pé mo fẹ́ lọ sí church mo ṣàfi church parọ́ bí mo tún ṣe lọ bá wọn nìyẹn àjọsùn tílẹ̀ fi mọ́ ọ̀rẹ́ wọn yẹn náà wá bá wa ń bẹ̀ ọ̀rẹ́ wọn yẹn wá bá wa ń bẹ̀ tó pé táwọn bá ti ń dùn mí látẹ̀yìn ọ̀rẹ́ wọn yẹn máa mú ọyàn mi aṣáájọ dúnra wa ikọ́ tí mo wá torí ẹ̀ wá bá yín ojú wípé mi mọ bí mo ṣe fẹ́ ṣe ra mi ní ìsinyìí ó ní kí n fi ẹ̀gbọ́n òun lọ́rùn sílẹ̀ wípé láì jẹ́ bẹ́ẹ̀ gbogbo ayé máa mọ kọ́ta tètè lè fi jó mo dẹ̀ ti búra fún pé yóò ní ṣẹlẹ̀ mọ́ ṣùgbọ́n àti yín ká mi lè mára dúró mọ́ nítorí pé ẹ̀gbọ́n kan mi ẹ̀ ó ti corrupt mi gan Túnjí lórúkọ wọn wọn ti corrupt mi débi wípé in fact mi ì mọ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ara iṣẹ́ ló ń ṣe mí bíi pé kí n rí wọn ti corrupt mi gan torí kò sí eré náà tó kì í bá mi ṣe àwọn náà kọ́ mi bọ́ ṣe mọ̀ kó àwọn náà kọ́ mi lóríṣiríṣiríṣiríṣi nǹkan fi yín mà so òun mo ṣe wá sọ́dọ̀ yín pé at least kí n ti bá tiẹ̀ ṣe rẹ ní ṣí ẹ̀ nǹkan yìí fún bóyá má ìdí mi tẹ̀ tó sì máa fúyẹ́ dẹ̀ because ọkàn mi ò balẹ̀ and ẹ̀gbọ́n kọ́ mi yẹn mi ì lè fi wọ́n lẹ̀ àwọn náà dẹ̀ kẹ̀lẹ̀ àwọn náà gbádùn mi gan pé torí ìyàwó àwọn náà fi bẹ́ẹ̀ good àwọn ni wọ́n blend mi wọ́n dẹ̀ ti wá blend mi tẹ́ pé mo ti mọ iṣẹ́ mo ti expert ọ̀rẹ́ wọn yẹn náà wọ́n sì pè mí lénìí bọ́ ọkọ mi wà nílé torí ẹ̀gbọ́n ló ṣe take mi long láti ṣe voice note yìí fún yín kò jáde bọ́ tí bá wá bá ṣeré pé bí a mo fọwọ́ kan báyìí ó máa gbọ́wọ́ mi dànù reaction kọ̀ṣù tó ní ó máa gbọ́wọ́ mi dànù á pòṣè ó máa lọ mi wá mú nǹkan tí mo fẹ́ ṣe mà bọ́rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn. now ó ṣe send voice note kan nísìnyí ẹ jẹ́ kí n gbọ́. nítorí pé wà ń lé ẹ̀mọ̀ kan mo sọ fún yín lẹ́ẹ̀kan pé wà ń lé so mo ti jáde kúrò nílé báyìí mo ti lọ jókòó síbi kan tí màá fi lè attend sí yín dáadáa mo ti kúrò nílé báyìí. mo ti ń pè there's no point dáa pé íńtánẹ́ẹ̀tì ń bọ̀ jẹ́ kí n pè direct. Ọlọ́run jẹ́ káwọn èèyàn wá lè pè torí íńtánẹ́ẹ̀tì yìí ó ń ṣe íńtánẹ́ẹ̀tì yẹn ó ń. Hello. Yes, ìyá mi báwo ni má dárúkọ ẹ o. All right ma. Jẹ́ ká mú níbi ọ̀rọ̀ ọmọ tó bí fún ẹ̀gbọ́n ọkọ ẹ̀ ọmọ ọdún mélòó ni ọmọ yẹn nísìn. ọmọ ọdún 7.
ọmọ ọdún méje ìgbà wo ló bímọ yẹn má. ìgbà wo ló bí ọmọ yẹn. ṣe bí ọmọ tí mo bí fẹ́ gbọ́kọ mi. 2016. ipò wo wá lọmọ yẹn wà nínú àwọn ọmọ tó bí. ó wà nípò kẹta. ok ṣé ọkọ ẹ̀ dẹ̀ ń tọ́jú ọmọ yẹn gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ kò mọ̀ pé ẹ̀gbọ́n òun ló ní. ó ń tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ ni ó dẹ̀ ń kárí gbogbo kọ́tẹ́ kó ṣe lórí ẹ̀ ló ń ṣe lórí ẹ̀. ṣùgbọ́n ìwọ àti ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ pé ẹ̀hún kọ́ ló lọ́mọ. ó wà láàrin àwa méjèèjì lájọ mọ̀. báwo lẹ̀gbọ́n ẹ̀ ṣe wá ń fíl tó bá wá sílé yín ṣé ọkọ ẹ̀ ti wá mọ̀ pé ẹ̀gbọ́n òun do ẹ̀ ń sìn. ó ti mọ̀ ó ti káwa méjèèjì. so ìgbà wo ṣé threesome lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta ń ṣe é sí torí mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ before now threesome lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta ṣe ọ̀rẹ́ ọkọ ẹ̀. ọ̀rẹ́ ọkọ mi ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọkọ mi àtẹ̀gbọ́n ọkọ mi àtẹ̀mí. ìgbà wo lẹ bẹ̀rẹ̀ threesome then kí ló sún ẹ débẹ̀ bóyá kó tún tú ọ̀rọ̀ yẹn sọ báwo ló ṣe ṣẹlẹ̀. bóyá ṣẹlẹ̀ ni pé ìjọ yẹn ẹ̀gbọ́n ọkọ mi yẹn wá sí ọ̀dọ̀ wa. So I was watching the movie lọ́jọ́ yẹn so bọ́dẹ̀ ṣe kọ́ mi àbúrò òun sílé àwájọ ń wo fíìmù yẹn so fíìmù yẹn wà romantic àwọn obìnrin àtọkùnrin tán wo fíìmù yẹn so ìgbà tán wá wò ọkọ bẹ̀rẹ̀ sí ní romance ara wọn débi pé bọ̀bọ́ yẹn ṣàbẹ̀rẹ̀ sí ní mu ọyàn bíbí yẹn. ìyẹn nínú fíìmù àbí ìyẹn nínú fíìmù yẹn. nínú fíìmù yẹn bó ṣe di pọ́n bára wọn sùn nìyẹn so ó ṣàwádìí pé ọkùnrin yẹn wá ń bẹ obìnrin yẹn pé kó má bínú pé iṣẹ́ èṣù ni torí ọ̀rẹ́ ọkọ ẹ̀ ni pé kó má jẹ́ kó lékè síta èmi wá bẹ̀ gbọ́ngbọ́n ọkọ mi pé ṣé èèyàn máa ń ṣe mistake ní sẹ́ẹ̀sì sí èèyàn ò bá múra sí ni wọ́n wá náà pé èèyàn máa ń ṣe mistake irú ẹ̀ pé ó lè ṣẹlẹ̀ wọ́n á ní nípò ń ṣẹlẹ̀ kẹ̀ ọ̀rọ̀ yẹn la ṣáà sọ bó ṣe ti pé èṣù yá wa méjèèjì lò táwa náà bẹ̀rẹ̀ sí ní romance ara wa nìyẹn ọkọ mi ò dẹ̀ fi gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kọ́ mi tó bá fẹ́ dùn mí kó gorí mi kó dìde ni kò sí pé bóyá à ń kìsì pé bóyá à ń romance so bá ṣe ń ṣe láti 2008 nìyẹn so ìgbà tí ó wá di pé gbọ́kọ mi yẹn aṣáàdọ̀ra wa nu pálọ̀ yẹn I was like pé ṣé sex máa ń dùn báyìí ṣé bọ́ ṣe máa ń dúnyàn lélẹ̀ ṣé wọ́n pé wọ́n bá mi ṣeré ìdúrí fẹ́ gbé mi ara mi gbọ̀n lílì nígbà tó mú ọyàn mi ó dáa pé mo wà lágbèdè méjì ayé àtọ̀run àti Yínká bó ṣàṣejù pa ṣé nìyẹn àwọn náà wá bẹ̀ mí bí inú tv yẹn pé kán jẹ́ ká put a stop to it bó àti Yínká ikọ̀ yìí dùn lọ́jọ́ yẹn débi pé mi kò lè gbójú mo kàn ń ìmájì mo kàn ń rẹ́rìn inú mi kàn dádùn mi tó ibẹ̀ láti jọ bẹ̀rẹ̀. so mò ń gbọ́ ẹ máa sọ lọ gbàtẹ́wájọ bẹ̀rẹ̀ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. so after then tèmi àti wọn ti wá ń ṣe yẹn wọn máa wá sílé wa so ìgbà tó ti wá gbàdùn mọ́ mi ní ìfẹ́ kọ́kọ́ mi gan fọwọ́ kàn mí mọ́ tó ti wá dùn mọ́ mi gan wá di pé tó bá ti wá bẹ́ẹ̀ yẹn tó bá ti jọ ní plan mo fẹ́ wá ọkọ mi láì kẹsẹ̀ mo tó ti má ti rí sẹ̀mó fún ma tó gun oorun sínú ẹ̀. irú oògùn orun wo máa gbọ́ irú oògùn orun wo ló máa ń fi sínú sẹ̀mó fọ́kọ ẹ̀. citron. mélòó ló máa ń fi sínú sẹ̀mó àti pé báwo ló ṣe máa ń fi sínú sẹ̀mó ṣé o máa ń lọ ọmọ ni àbí báwo ló ṣe máa ń ṣe. tí má ti lọ mo máa lọ màá wá rò mọ́ sẹ̀mó yẹn tó máa jẹ ṣùgbọ́n míì tó bá jẹ sẹ̀mó tó bá yẹ pé bíi tí ló fẹ́ mu màá ti lọ màá ti pò mọ́tì yẹn láti lẹ̀ so tó bá ti jẹ́ bẹ́ẹ̀ yẹn mo máa ń tàìmọ̀ yẹn so tó bá ti sùn wọra tó bá di kọ bẹ́ẹ̀ 11:30 ẹ̀gbọ́n kọ mi máa kọ́ mi so tó bá ti kọ́ mi bẹ́ẹ̀ yẹn àmàjọ ní last time tó títí tílẹ̀ máa fi mọ́ tó bá di kọ bíi 4 a.m. ọmọ máa lọ sí ilé wọn. ok mo ń gbọ́ so bẹ́ẹ̀ ṣe wá ń ṣe lọ nìyẹn gbàwo lóyún wá báwo ló ṣe wá doyún then ìgbà tó doyún kí lẹ jọ sọ ṣé ẹ sọ pé fẹ́ ṣe àbí ẹ fẹ́ yọ oyún àbí kí ló ṣẹlẹ̀ gan máa sọ̀rọ̀ ẹ lọ. ìgbà tó di pé títí olóyún dùn yẹn wọlé mo sọ fún wọn pé nǹkan bàbá yìí ó pè bọ̀tẹ̀ yín ni ó pè because àbúrò yín travel láti bí oṣù méjì wọ́n wá ní kí nìkan tá a máa ṣe sí mo wá nínú ìmọ̀ wọ́n wá náà ìgbà tó jẹ́ pàbúrò àwọn náà ni even kò fẹ́ mọ̀ ọ̀gọ́ tó bá lọ ṣe tẹ̀sẹ̀ jẹ kan náà ló máa gbé wá mo á lókè pé kọ́ jẹ́ kíkú fi sílẹ̀ ìgbà ìgbà mo bá ṣe máa nú mọ́. ọkùnrin lọmọ yàbó obìnrin. ọkùnrin ni ọkùnrin. ẹ̀mélòó ó tó ẹ̀mélòó tó ń fi oògùn oorun sínú oúnjẹ fún ọkọ ẹ̀ kó lè sùn ṣé tọkọ ẹ̀ tó bá ti sùn lọ ó máa wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sílẹ̀kùn fẹ́ gbọ́n ẹ̀ kó wọlé ẹ máa dó. ẹ̀gbọ́n máa wọlé. níbo lẹ ti máa wá dóra yé o máa fọkọ ẹ̀ lẹ̀ sínú yàrá àbò oníyàrá ọ̀tọ̀. yàrá méjìlá ní àti pálọ̀ kan
Okay. So tó bá ti di pé ọkọ mi fẹ́ wá bẹ́ẹ̀ yẹn mo ti mọ bí mo ṣe máa arrange ara mi pẹ̀lú àwọn ọmọ yẹn. So táwọn bá ti gbogbo tí bọ́dì bá ti sùn a máa wà nílé yàrá kan tó kù yẹn táwọn ọmọ yẹn máa wà ní pálọ̀. So ọkọ mi ti máa sùn ìgbà mí dẹ̀kẹ̀rẹ̀ tó bá jáde ìgbà mí dẹ̀kẹ̀rẹ̀ máa sọ fún pé mò ń lọ sí church nípa ní virgin torí CAC ni a máa ń lọ. So má sọ fún pa ní virgin bẹ́ẹ̀ yẹn èmi á lọ bá ẹ̀gbọ́n ọkọ mi a máa lọ sí òtẹ́ a máa ní nice time níbẹ̀. Okay, yìí tó bá wá sílé yín yẹn òun kọ àsùnfọ́fọ́n ti fọ ògùn oorun ló máa lò fún bíi mélòó ni cipron tó máa ń lọ fún sínú oúnjẹ fún kó ba lè sùn dáadáa torí méjì lè má kà. méjì ni máa ń lọ fún tí bá ti lọ méjì bẹ́ẹ̀ yẹn tí bá ti rò mọ́ oúnjẹ fún tó bá ti jẹ́ bẹ́ẹ̀ yẹn at least tó máa ń jẹun alẹ́ nìkan bíi 8 tó bá ti sùn tó yẹn ti dip dáadáa ẹ̀gbọ́n kọ mi máa kọ́ mi tó bá dẹ̀ ti lògùn yẹn bẹ́ẹ̀ yẹn tó bá tún jí láàárọ̀ tó bá jẹun àárọ̀ báyìí ó lè má lè lọ bí iṣẹ́ oògùn yẹn máa wíìkẹ́ ó tún máa sùn ó máa ń complain fún mi màá wá náà pé stress ni ìgbà míì òun náà dẹ̀ má dìde ìbéèrè oògùn lọ́wọ́ mi pé kí bóun get oògùn ara ríro tèmi á kò fún opportunity yẹn ra oògùn oorun mọ́ ni. Okay, so at what point ni oyún wá dé ó yá continue níbi oyún onígbà tó wá lóyún ó wá sọ pé kò sílẹ̀ pé ẹ̀jẹ̀ lẹ́yìn méjèèjì. àwa ti sílẹ̀ tó bá ṣe rún mọ́ nìyẹn pẹ̀lú ọkọ mi mo dẹ̀ bí àwọn náà dẹ̀ mọ̀ páwọn làwọn ní so wọ́n máa ra ọmọ yẹn so láìpẹ́ ẹ̀gbọ́n yẹn ẹ̀gbọ́n kọ mí so wọ́n máa ra nǹkan wá fún gbogbo wọn bọ́ wọ́n máa ra tẹ̀ special so wọ́n láìpẹ́ ẹ̀gbọ́n so ọjọ́ yẹn tàbí sọ orúkọ ọmọ gan wọ́n dídí sọ ọkọ mi pé ọmọ yẹn àwọn láìpẹ́ pé tó lásìkò tí mo fi pé àwọn rí blessing pé àwọn lóhùn àwọn káwọn fún ọmọ yẹn lórúkọ láti ọkọ àwọn so ọkọ mi wá ní ibi kò sí problem pé ṣèfẹ́ gbọ́n òun náà ní nǹkan tóun bá ní àwọn ni wọ́n ní so ló fi wá jẹ́ pé orúkọ tó sọ ọmọ yẹn náà la máa ń pè so bó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn lọ́tọ̀ tìgbà tí wọ́n wá fẹ́ lọ sí patí ẹ̀gbọ́n ọkọ mi wá mọ̀ rẹ̀ wọn wá sí ilé wa tí wọ́n jọ wá lọ patí pẹ̀lú ọkọ mi so ìgbà tán wá lọ sí patí tán máa dé wọ́n ti mọ tí yó so everybody kàn sùn bó ṣe wù so bí mi ṣe sneak wá bá àwọn ní living room nìyẹn mo wá jí wọn pé wípé àzìn everybody ti sùn pé kí ló ṣẹlẹ̀ báyìí so wọ́n wá náà okay so bó ṣe bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìgbà tó di náà fi ń gbé omi tí wọ́n fi ń pariwo máa gbọ́ ṣé ọ̀rẹ́ ọkọ ẹ̀ yẹn gbogbo yín ó yẹ ẹ lọ sí pati wọ́n wá sùn ẹ ti wá ń dóra yín ní pálọ̀ because ẹ fi pé wọ́n ti sùn. àwọn wá ń dùn mí pálọ̀ ṣẹ̀dẹ̀ mọ̀ tó bá ń dùn mí báyìí máa ń rìn kí lèmi mọ́ra máa pariwo mo sáà yé tó bí ọ̀rẹ́ ọkọ mi yẹn fẹ́ lọ ọ̀rẹ́ wọn yẹn fẹ́ lọ tọ̀ bó ṣe bá wa ń bẹ̀ nìyẹn so wọ́n ṣàbẹ̀ èmi náà ṣàbẹ̀ wọn pé àkọ́kọ́ public event létan wá ní àṣàwọn òrí wa náà wá bẹ̀ wọ́n wá ní ẹ̀kọ́ sí rẹpẹtẹ kí jẹ́ káwọn náà ṣe wọ́n sọ mọ́ àná nítorí kọ́ máa ṣe bẹ́ẹ̀ pé iṣẹ́ èṣù ni pé kọ́ gbàgbé pé kọ́ jọ wọ́n ṣáà insist pé láíláí pé mo ṣe máa sọ pé iṣẹ́ èṣù ni pé kọ́ táwọn fi ojú ara àwọn báyìí táwọn fi rí pé àpékò possible bẹ́ẹ̀ láíláí mo ṣáà ní mo wá sọ fún ẹ̀gbọ́n ọkọ mi pé kò sí bíbí pé kọ́ jẹ́ kọ́kọ́ mi so bọ́sẹ̀ ṣe ṣe lọ́jọ́ yẹn àwọn náà ṣe ìjọ tí wọ́n ka yín yẹn máa gbọ́ ìjọ tí wọ́n ka yín bí tẹ́ ti ń dóra yín yẹn àwọn náà wá dó ẹ wọ́n fẹ́ lọ tọ̀ ní ṣùgbọ́n wọ́n end up láti dó ẹ. báwọn náà tún ṣe ṣe nìyẹn bàtà àwọn náà tún wá kọ́ mi máa pa ayé yìí dùn ó pé ìyẹn ni pé sex máa ń dùn báyìí so téèyàn méjì bá dóyàn kò lè rí kéèyàn ó tún máa ń fúnyàn lágbára sí ni bá ṣe jọ bẹ̀rẹ̀ nìyẹn tó wá dí pé mi gòkè wọ́n lè máa dúró mọ́ àfi tí n bá rí wọn so gbà mí máa lọ ìgbà míì tí bá ti wò pé bóyá mo miss wọn bẹ́ẹ̀ yẹn mo máa lọ bá wọn so ọ̀rẹ́ wọn yẹn lè máa tẹ́tì mi máa wá pẹ̀gbọ́n ọkọ mi náà pọ̀ rẹ́yìn tí wàá bí o kẹ́yìn náà máa bọ̀ so wọ́n máa wá àdùjọ máa dóra wa dẹ̀ máa gbádùn ara wa ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta àwa mẹ́tẹ̀ẹ̀ta so èmi máa lọ sí níbo lẹ ti máa ń ṣe níbo lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta ti máa ń dóra yín ṣé nínú yàrá ọkọ ẹni àbí níbo lẹ ti máa ń pàdé. a máa ń ṣe nínú yàrá ẹ̀ àǹdá máa lọ sí ìtàǹgbà mi. ok mo ń gbọ́. so ó ṣàwá di wípé ìgbà tí ọ̀rẹ́ wọn yẹn tó bá ti wá pè tó bá ti pè mí so màá wá pa àwọn náà pa ọ̀rẹ́ yín jù sọ́ọ̀bù mi ẹ̀dẹ̀ bá mi bá wọn sọ̀rọ̀ so ó máa máa fẹ́sì mi pé nígbà tó jẹ́ pé kan tóun ti rí tóun dẹ̀ ti mọ̀ ife láíláí kò jọ mo wá ní òkè kan jẹ́ káwa mẹ́tẹ̀ẹ̀ta kúkú jọ máa ṣe so bó ṣe dóná àwa mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn so ìgbà náà máa lọ lọ́ọ̀tì so tẹ̀ ìgbà náà máa ń sùn mọ́jú so ìgbà míì ọmọ wá sílé wa tọkọ mi bá ṣe travel àwọn méjì lè lọ́jọ́ méjì lé wa wọ́n máa wà ń bẹ̀. níbo làwọn ọmọ máa wá wà níbo làwọn ọmọ máa wá wà tó bá wá sílé yín. tí ó bá ti di wíkẹ̀ndì báyìí mi ti máa kọ́ ọmọ lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi tó ti máa ti ká àwọn ọmọ yẹn lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi pé kàn lọ ṣe wíkẹ̀ndì bẹ́ẹ̀ àwọn máa kọ́ mi ṣùgbọ́n mi bẹ̀kẹ́ a máa lọ síta ni a máa lọ gba hòtẹ́ẹ̀lì. ok ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta bá wá ṣe sọ kí ló máa wá ṣẹlẹ̀.
àmọ́ máa dó mi so èmi náà dẹ̀ máa yanjú ara mi mo máa come because tí bá wà pẹ̀lú ọkọ mi kì í come kó tó gorí mi báyìí ó ti release but àwọn ilé yìí wọ́n máa mú mi kó gàgà so gbọ́dọ̀ jí pé oníkálukú bá ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe nìyẹn kó tó wá di pé ọkọ mi wá ká wa mọ́ ní 2 weeks ago ó ká èmi àti ó ti ń gbọ́ tó wá ń bi mí pé kí ni ọ̀rẹ́ ẹ̀gbọ́n òun máa wá ṣe ń bíbà mo wá rà pé tó bá kàn lọ kọ́ máa yà pé àwọn wá sí ní ẹ̀bà ẹ̀wà wọ́n dẹ̀ máa kí wa ó wá ní okay no problem ìgbà tó wá di 2 weeks ago tí ẹ̀gbọ́n ẹ̀ wá sí ọ̀dọ̀ wa so àwọn ò sí ilé so bí ká fi ń dóra wa lọ́wọ́ bí ọkọ mi ṣe dé nìyẹn. ó wá ká ọ̀rẹ́ àti ìwọ níbi tẹ́ ti ń dóra yín lọ́wọ́. ìyẹn ọkọ mi ó wá ká wa so ó ṣàbínú ẹ̀gbọ́n ẹ̀ ṣàbínú ẹ̀gbọ́n ẹ̀ ṣàbẹ̀rẹ̀ sí ní dọ̀bálẹ̀ ó ṣàbẹ̀rẹ̀ sí ní kí ó wá kúnlẹ̀. no ṣe ní sùúrù ọkọ ẹ ta ló ká ṣé ẹ̀gbọ́n ọkọ ẹ àti wọ ni ọkọ ká. ẹ̀gbọ́n àtèmi ló ká. ẹ̀gbọ́n àtèmi ló ká ìgbà tó ká wa àwa bẹ̀rẹ̀ sí ní bẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ wá bẹ̀ ó bínú aṣábẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ bẹ̀ ó tèkì wá for 6 hours ṣàfihàn pé kó jọ wípé ṣé ìṣù ni ẹ̀gbọ́n ṣáná àwọn tẹ̀mọ́ bó tẹ̀ fi ṣẹlẹ̀ bóyá èdè ni bóyá kan ní aṣábẹ̀ aṣáparọ́ pé ìjọ yẹn gangan nìkan yẹn ṣẹlẹ̀ pé kò ṣẹlẹ̀ rí tẹ́lẹ̀ pé ọjọ́ yẹn ni ó ṣàní òun ti pa wá sílé òun ní pa wá síta wípé ọ̀rọ̀ ó ṣàgbé báìbù ó ní kí fi búra pé rí òní ṣẹlẹ̀ mọ́ mo ní kò ní ṣẹlẹ̀ mọ́ wípé èṣù ni so láti ìgbà yẹn kò wá sọ̀rọ̀ ó kàn máa fowó oúnjẹ sílẹ̀ bó wá ATM mi ó lọ rìjú àwọn owó tó wà ń bẹ̀ ó ní òun fẹ́ fi ṣe business kò sọ fún mi tẹ́lẹ̀ kó tó lọ gbà ìgbà tí mo wá rí debit alert mo wá wò ó pé owó tí ó wà ní àkáǹtì mi tí mo àṣẹ plan pé mo fẹ́ fi lọ gba ṣọ́ọ̀bù síbòmí ọmọkùnrin yìí ti lọ gbà ó ti wá ṣẹ́kù 100 naira sákàǹtì mi ó ti gba 180,000 ó wá ṣẹ́kù 100 naira sákàǹtì mi mi ìwà mo bí mo ṣe fẹ́ bí létà mo wá bí lérè ó wá ní òun ti gbà òun fẹ́ fi ṣe business but torí kan tó ṣẹlẹ̀ yẹn mi ò lè take action mi ì lè sọ̀rọ̀. ìgbà wo ni ọkọ ẹ wá ká pé ọ̀rẹ́ òun gan wà lára àwọn tó ń dó ẹ apart from ẹ̀gbọ́n òun ṣó ti wá ká àbí kò tí ì ká. kò tí ì mọ̀ kò mọ̀. ẹ̀gbọ́n ẹ̀ nìkan ló sì ká. ẹ̀gbọ́n ẹ̀ nìkan ló dìtẹ̀. kò yẹ tí ì mọ̀ pé ọmọ kan nínú àwọn ọmọ tó wà lọ́wọ́ òun ẹ̀gbọ́n òun ló ní. àtọ̀ kò mọ̀ rárá kò tí ì mọ̀ so ó wà láàrin èmi àtẹ̀gbọ́n ẹ̀. jọ nítorí Ọlọ́run ṣé o lè búra pé gbogbo nǹkan tó ń wá láyé ẹ̀ kó o má rí tó bá jẹ́ irọ́ ló ń pa àbí ṣé kíní ṣé ó real àbó kàn ń formulate kíní. real ni for real ni ìkan tí mo sọ fún yín yìí ṣé mo pé mo ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀ mo jẹ́ kó yé yín wípé ọkàn mi ṣẹ́fì mi ì mọ bí mo ṣe fẹ́ ṣe ra mi ọkàn mi ò balẹ̀ òun ni mo ṣe pè yín tí mo fi ń send message yẹn. mo rí pé òun send message mo ṣáà sọ pé send voice note mi ò lè gbé call mi ì lè gbé call mi ì lè gbé call. so òótọ́ ni ìkan tó ṣẹlẹ̀ sí mi gangan òun ni mo ń sọ fún yìí àmọ̀ràn ni mo kàn ní nítorí pé ẹ wò ó ọkàn mi ò balẹ̀ mi ì lè jẹun oorun mi ì lè sùn àti nǹkan 3 years náà mo sì lọ bẹ́ẹ̀ gbọ́ ọkọ mi yẹn jẹta o mo sì lọ bá àwọn ọlọ́kọ̀ pípẹ́ bíi mo ní kó jẹ́ ká pàdé bẹ́ẹ̀ pé ká wá sọ̀rọ̀. okay ó lọ bá máa gbọ́ ó ní níjẹta ó sọ fún mi náà nírọ̀lẹ́ ó lọ bá ó sì padà lọ bá ẹ̀gbọ́n ọkọ ẹ̀ níjẹta kí ló lọ bá fún. níjẹ mo pè wọ́n ní pé kó jẹ́ ká sọ̀rọ̀ mo wá aṣápàdé mo wá ní kó má jẹ́ ká lọ síbi kó jẹ́ ká pàdé ní uncompleted building kan báyìí so ibẹ̀ la wá wà mo wá ń ṣàlàyé fún wọn pé ọkàn mi ò balẹ̀ pé mi kí n lè sùn pé gbogbo ọ̀bẹ tá à ń lò nílé mo ti tọ́jú ọ̀bẹ mo ti kó fọ́ọ̀kì kúrò nílẹ̀ pé kan tó lè fi hàmù mi wípé bọ̀ ọkàn mi ò balẹ̀ pé kí la fẹ́ ṣe ọwọ́ látijọ́ yẹn náà kò bá àwọn náà sọ̀rọ̀ wípé but àwọn dẹ̀ ti bẹ̀ nípa àwọn ọmọ kan tí a fẹ́ ṣe sí tó bá ṣàtúnṣe dúra wa nínú ọkọ̀ pípẹ́ bíòdù yẹn nìyẹn ṣé mo èmi gan mi ì lè fi wọ́n sílẹ̀ àti ká ti má parọ́ fún yín mi ì lè fi wọ́n sílẹ̀. ó sọ pé nígbà tẹ́ ń dóra yín ìgbà tẹ́ ń dóra yín lọ kí ló wá ṣẹlẹ̀. wá ṣàtúnṣe dóra wa dáadáa so mo ṣáà sọ fún wọn pé kán jẹ́ kí n máa lọ wá wá sọ̀rọ̀ nípa ọmọ yẹn wá ní kò sí ìṣù lórí ọmọ yẹn pé kọ́ táwọn bá ní àbúrò àwọn náà ni ó ní so bí mo ṣe padà sílé nìyẹn ó wà nílé gan látàárọ̀ sí yan kọ́ mi. ó dàbẹ̀ ni kò sọ pé láàrin ẹ ó ní ọ̀rẹ́ wọn tún wá bá ẹ pẹ́ tún jọ dóra yín. ọ̀rẹ́ wọn náà tún wá so mo wá sọ fún yẹn pé kó jẹ́ ká put a stop mo wá sọ fẹ́ gbọ́n kọ́ mi pé kọ́kú jẹ́ kémi àti wọn ká gbàgbé ọ̀dọ̀ tiwa kó jẹ́ kíkú máa ṣe ti ọ̀rẹ́ wọn yẹn nìkan wípé so kí á forget it but àwọn náà lè mójú kúrò so
so àwa mẹ́tẹ̀ẹ̀ta náà sì jọ wà kí ṣe pé bóyá àti scatter bó ọkọ mi yẹn ni issue tí mo ní. now mo fẹ́ bèrè question kan lọ́wọ́ ẹ̀ torí nígbà tèmi àtẹ́jọ sọ̀rọ̀ lẹ́nìí o fẹ́ lè máa sunkún ó ní o ò lè dó ọkùnrin kan mọ́. mi ì lè dó má sí yín ká mi kàn lè ṣe mọ́ ni. o ò lè ṣe kí ni mọ́. àzìn pé bóyá mo wá fẹ́ dún fún sí mo wá ń dókọ̀ ọkùnrin kan àti yín ká mi ì lè ṣe kí n má parọ́ fún yín ẹ mọ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ gan-an mò ń fìlì wọn. so ó mì pé ọkùnrin méjì ló láti dó ẹ at the same time nísìn. ọkùnrin méjì ni àti yín ká ibùn tó bá ju méjì lọ I won't mind. so tó máa gbọ́ tó bá fi àwọn ọkùnrin méjèèjì yẹn lẹ̀ àti ẹ̀gbọ́n ọkọ ẹ àti ọ̀rẹ́ ọkọ ẹ ṣé o lè date ọkùnrin kan at the same time at a time. mi ì lè fèsì àti yín ká. sọ tòótọ́ fún mi ṣé o mu drug ni má parọ́. mi ì mu kọ́kọ́ ṣé mọ̀ mi èmi gan kò yé mi ṣẹ́rẹ́ ìgbọ́n ọkọ mi àwọn ni wọ́n blend mi because tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi àtọkọ mi tó bá ti ṣe kan tó fẹ́ ṣe mí náà tẹ̀sí wà ókè mi ò expose sí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn bọ̀ ọgbà tẹ́gbọ́n ọkọ mi yẹn ti wá handle mi tóbi pé kọ́ ní ká ṣe jọgí ká ṣe lé ẹ mọ̀ ó ti wá master mi débi pé ó yẹ kẹgẹ́ ẹ̀tẹ́ ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé èèyàn ń jẹ bíi àádùn ṣe mọ̀ kọ́ wá tó wá fìrèké sí ṣe mọ̀ bá dùn yẹn ṣe máa tó ṣé ti yé yín so kan tó ṣẹlẹ̀ nìyẹn fi pé bí mi yìí kí mu drug bá àwọn náà kọ́ mi lọ́tí mú mu so ìgbà míì tá a bá fẹ́ lọ bẹ́ẹ̀ yẹn pẹ̀lú ọ̀rẹ́ wọn yẹn wọ́n máa ní kí n mọ̀ òróró pé kí orí mi lè fi tẹ́lẹ̀ ṣe understand so mi kì í mu drug ó kọ́ ẹ pé tó bá yẹ pọ́ lọ́kùnrin kan mi ò lè come bí kó jẹ́ pé àwọn méjì. but at what time lẹ bẹ̀rẹ̀ sí ní ṣe oní méjì ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ọkàn ló ń ṣe tẹ́lẹ̀ òde ń gbádùn ẹ̀ ṣé ọ̀rẹ́ wọn náà ṣé ẹ̀gbọ́n ọkọ ẹ̀ náà ló introduce ọkùnrin méjì sí ẹ ni. ẹlẹ́yọ̀kan ni tẹ́lẹ̀ bọ̀ ìgbà tọ́rẹ̀ wọn yẹn ti wá kàn mí ó yè mí náà lẹ́nu gbà mo ní àhírọ̀ mi ò lè ṣe bọ̀ ìgbà tọ́rẹ̀ wọn tún kàn mí tí ẹ náà tún máa tún ṣe tọ́jú ẹ̀ báyìí tó wá di pé táwọn bá ń dó mi nígbà mi ò wá máa mọyàn mi ṣọ̀mọ́ máa jẹ́ kí ó máa dùn a máa wá dùn mọ́ mi máa pariwo ara gba máa tẹ́lẹ̀ pé ó bí pé àìmọ̀ tó bá fáyọ̀ nìjọ́yàn ara ní pé yàn dín ló mú mọ́ ò gbọ́dọ̀ pé ní méjì tún pè jù ẹlẹ́yọ̀kan lọ mi ìdẹ̀wà mọ̀ pé máa bù mí lọ́wọ́. báwo ló ṣe wá fẹ́ ṣe ara ẹ advice tèmi fún ẹ ṣe mọ̀ pé gbogbo bí mi àti ẹ ṣe ń sọ̀rọ̀ ni mò ń record ẹ advice tèmi fún ẹ mo fẹ́ kí mi ìwà mọ̀ bóyá àwọn èèyàn lè get mi lórí WhatsApp because internet yẹn ò really strong pé èmi fẹ́ káwọn èèyàn pè èmi ti sọ nǹkan kan fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ but ṣé wo ò fi pé ó dangerous láti ṣì wà nínú ilé yẹn. àti ní kó dangerous lóòótọ́ ó dangerous ṣùgbọ́n mi ò lè padà lọ sílé wa wọ́n á béèrè pé kí ló ṣẹlẹ̀ mọ́mísì mi gan mo pè wọ́n jẹta pé mo fẹ́ bá wọn sọ̀rọ̀ ìgbà tí wọ́n máa gbé kọ̀ mo ṣáà sọ fún wọn pé mo kàn fẹ́ kí wọn ni mi mọ bí mo ṣe fẹ́ ṣàgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn torí pé mi ì lè sọ. ok ta ni wọ́n máa wá blame ta ló máa wá blame lórí nǹkan tó ṣẹlẹ̀ ìṣòfin torí mi sọ fún ẹ pé èyí tó fi ṣe yẹn kí ló tó kúkú tẹsẹ̀ síta ta ló máa blame ṣé ọkọ ẹ ló máa blame ni àbí bóyá ẹ̀gbọ́n ọkọ ẹ. ọkọ mi nàti Yínká ṣẹ́rí mi really ẹ̀gbọ́n ọkọ mi wọ́n expose mi nàti àwọn gan ló jẹ́ kí n mọ̀ nǹkan tó jẹ́ àdùn ayé àwọn gangan lólórí mi ni wọ́n because orí náà ṣe fún mi. ó fi ìpòrè náà ṣe fún ẹ. orí mi ò lọ́dọ̀ tèmi o ẹ mọ̀ ẹni tó mú mi kàn tó ń in fact ẹ lè understand kan bí bó ṣe yé mi sí. ṣé ó ń sọ fún mi nísìn wípé o ò feel remorseful o ò feel bad o ò feel guilty pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pé nǹkan tó kàn jẹ́ káyé ẹ̀ já ni pé o ò feel pé o bímọ fún ẹ̀gbọ́n ọkọ ẹ̀ o ò feel bad about it o kàn feel pé kó má bàa pa ẹ́ ló concern ẹ̀. kó má bàa pa mí yẹn ní kókó and mo fèsì fúnṣẹ ọmọ yẹn lọ́jọ́ iwájú but mi ti wá rí lè fèsì náà because kì í ṣe pé bóyá o ti mọ̀ so tí mo dẹ̀ nígbàgbọ́ pé possible kò má mọ̀. ok o wá feel wípé nǹkan tó ṣe o feel pé o fi ń take revenge lórí ọkọ ẹ ni pé torí ọkọ ẹ ló fà o feel bad as obìnrin pé nǹkan tó ṣẹlẹ̀. tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn òun ni máa ń feel bad but later àgbà tí mi náà wá wò wípé at least tó bá mú níyàn dùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe máa ń sọ lèèyàn máa ń ṣe. èmi ò ever ní sọ fún ẹ pé kò ṣe pẹ̀lú ẹ̀gbọ́n ọkọ ẹ o. rárá o ṣé àzìn pé kan tó bá mú níyàn dùn nǹkan tó múnú mi dùn ni mo ṣe. tó múnú mi dùn òun ló fún mi ní joy. ìwọ ò ṣe wá wẹ́lò mi instead of wo torí pé ó múnú ẹ̀dùn bọ́ tọkọ ẹ̀ ò balẹ̀ sífù kò sì kúrò nínú ilé yẹn ọkọ ẹ̀ ò lè balẹ̀ torí ọkọ ẹ̀ ò tí mọ̀ pé ọmọ yẹn kò ń ṣòun lòun ní ẹ̀gbọ́n òun ló ní
now ó wà nílé látàárọ̀ àti Yínká kò jáde kò dẹ̀ bá mi sọ̀rọ̀. tí ẹ̀gbọ́n máa gbọ́ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ fẹ́ kó wà sincere pẹ̀lú mi má parọ́ fún mi kò sẹ́ni tó mọ̀ ẹ̀ kò dẹ̀ sẹ́ni tó máa mú kọ́ ọ mọ̀ pé ó ti ń sọ̀rọ̀ ọ gbogbo nǹkan tó ti ń sọ fún mi látàárọ̀ kò yàtọ̀ sí nǹkan tó ń sọ nísìn mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ tí ẹ̀gbọ́n ọkọ ẹ̀ bá wá sọ fún ẹ wípé for you to have peace nítorí òun enjoy tí o mọ̀ pé ó ti fogún oorun sínú oúnjẹ fọ́kọ ẹ̀ tó bá wá fún ẹ ní oògùn kan pé kó fi sínú oúnjẹ tó ò dẹ̀ mọ̀ tó wá fi sí tó kú báwo ló ṣe máa feel. àmì ìlè gbọ̀gùn lọ́wọ́ wọn fi sínú oúnjẹ fún mi ì lè ṣe yẹn I can't do that mi ì lè ṣe yẹn mo lè ṣe yẹn but ní presently tí mo wà yìí I just think the advice you gave to me is the best option pé kí n kúrò nílé. bọ̀ tó bá jẹ́ pé bó ṣe fi oògùn yẹn sínú oúnjẹ yẹn ó gbàbẹ̀ kú ìjẹ́ wàá jẹ́wọ́ pé wọ́n ló ṣe. mi ì lè sọ o. wàá sọ pé wọ́n ló fi sínú ẹ̀. mi ì lè sọ mi ì lè jẹ́wọ́ mi ì tẹ̀lé sọ láíláí mi ì sọ fẹ́ gbẹ̀gbọ́ pé máa fún lóògùn ọ̀ràn mo kàn sọ pé ó ní nǹkan tó máa ń lò tó máa fi ń sùn. ìwọ wá rí i pé ó dàbẹ̀ ni pé ìwọ wá fi ok tí ẹ̀gbọ́n ọkọ yẹn bá lọ ṣe ọkọ ẹ̀ ní jàǹbá tí o mọ̀ pé òun ló ṣe tó wá lọ létà lọ get pé òun ló ṣe ọkọ ẹ̀ ní jàǹbá tọkọ ẹ̀ fi kú ìjọ o máa sọ̀rọ̀ síta àbí o máa keep ẹ̀. àti nǹkan máa keep ẹ̀ ní tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n ọ̀fọ̀ ya wọn nìyẹn. ọ̀fọ̀ ya wọn nìyẹn wàá keep ẹ̀ tó bá wá keep ẹ̀ ìjẹ́ yẹn máa stop ẹ láti má máa dó ẹ̀gbọ́n ẹ̀ àbí tó bá ti ṣe opó tán o máa padà tún lọ máa dó ẹ̀gbọ́n ẹ̀. ó máa continue náà láti Yínká nǹkan téèyàn ti ń ṣe tó ti mọ́yàn lára èèyàn kan lè dá dúró bẹ̀yàn ní ìfihàn tí bá rẹ́ni tó ń ṣe bíi tiwọn tí mo lè fi replace wọn lóko. ok lẹ́yìn tí ẹ̀gbọ́n ọkọ ẹ bá ti pa tó wá discover later pé òun ló pa ọkọ ẹ ṣùgbọ́n o ò lè sọ ìyẹn ò ní mú ẹ filẹ̀ wá sì máa continue pẹ̀lú ẹ̀gbọ́n ọkọ ẹ àti ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọkọ ẹ lọ after tó bá ti ṣe opó tán wàá ṣẹ̀ṣẹ̀ tún máa dó wọn lọ. ẹ máa dó wọn láláyé máa continue náà ni kò sí kan téèyàn máa ṣe sí life continue náà àti Yínká ọ̀fọ̀ ọmọ mi wọn nìyẹn kò sí kan téèyàn máa ṣe sí life continue náà ní àti Yínká. ó feel bẹ́ẹ̀ ó feel pé ọkàn á lè bọ̀ ṣé o máa wá lè sọ orí ọkàn ní máa jẹ́ pé o mọ ẹni tó pa. ẹ̀rọ kan máa jẹ́ mi lóòótọ́ ṣùgbọ́n gbogbo wa náà lájọ àtẹ̀mí àtòun àtẹ̀gbọ́n àtọ̀rẹ́ ẹ̀gbọ́n gbogbo wa la wà guilty. so wà ìyẹn ò stop okó ọkọ yẹn ìyẹn ò stop okó ẹ̀gbọ́n ọkọ ẹ láti má máa dó. kò stop ẹ o alẹ́ ìgbọ́n bóyá mo sì máa pè wọ́n ni torí mi ò lè dá dúró sínú ilé yẹn torí kò bá mi sọ̀rọ̀ látàárọ̀. tó bá wá pè wọ́n níbo ló máa wá ṣe máa wá jọ jáde ní àbótú òkè nísìnyí bí ò ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń sìn tí ọkùnrin wà ní ìlà ìlò tí ẹ̀gbọ́n ọkọ ẹ yẹn bá padà pè ẹ́ tó tún wá débẹ̀ tó wá bá ọ̀rẹ́ ọkọ ẹ̀ ìjẹ́wàá sì lọ́dọ̀. màá ṣe láti lè múnú ara mi dùn inú mi ò dùn màá ṣe láti lè múnú ara mi dùn. o ò dẹ̀ fi pé bóyá ẹ̀gbọ́n ọkọ ẹ̀ yẹn lo anything fún ẹ. èmi ò lè bẹ́ǹkì nìkan. o ò fi pé ó lo anything fún ẹ. mi ò rò bẹ́ẹ̀. ok bó ṣe wá ń sọ̀rọ̀ yìí tí ọkọ ẹ bá wá lọ rìn gbèrègbèrè tó lọ gbọ́ kinní yìí nísìn báwo ló ṣe máa feel. kò sí kan tí máa ń ṣe kò sí kan tí ò ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run á jẹ́ pé bọ́ Ọlọ́run ti kádàrá nìyẹn kó bó ṣe fẹ́ rí nìyẹn màá dẹ́ rìn jìnnà sí tó bá yẹ pé kò ṣe pówó mi tó lọ gbà ni èmi gan ti máa kúrò nílé màá sì rìn jìnnà sí tefetefe. o ò dẹ̀ fi pé bí ẹ̀gbọ́n ọkọ yẹn lo anything fún ẹ. ló kọ́kọ́ fún mi àfihàn lẹ́nìtì fún mi ẹ̀wọ̀n ara là ń sọ ṣé mọ̀ èèyàn ní wà kì í ṣẹ̀mí mímọ́ lẹ́nìtì fún mi. but ọmọ yẹn wá ń kọ́. ọmọ yẹn wà rèmi àti wọn nìkan ló wà mi wá lè sọ bóyá àwọn sọ fẹ́ lò mí ò gbọ́ láàrin mi àti wọn nìkan ló wà. so orúkọ ọkọ ẹ̀dẹ̀ lọmọ yẹn ń jẹ́. orúkọ ẹ̀ ni the same surname náà lọ́jọ́ ń jẹ́ àtàwọn náà àtòun náà àtọmọ yẹn náà the same surname ni wọ́n jọ ń jẹ́. bọ̀ orúkọ táwọn sọ gangan òun ijó ṣì mo fẹ́ bèrè nǹkan lọ ijó ṣì nífẹ̀ẹ́ ọkùnrin yẹn ìyẹn ọkọ ẹ̀. ever since tó di pé mi àti ẹ̀gbọ́n wọn yẹn ti jọ ń dóra wa tó ti ń dùn mí tèmi ti ń gbádùn wọn yẹn ní láti 100 ó ti já wálẹ̀ sí 40. tó bá ní pé kó make wish má parọ́ fún mi o tó bá ní lẹ́nìí wọ́n mú ẹ̀gbọ́n ọkọ ẹ̀ sílẹ̀ wọ́n mú ọkọ ẹ̀ sílẹ̀
wọ́n wá ní nínú àwọn méjèèjì yìí o ní àǹfààní láti save life ẹnìkan life ta ló máa save. màá save life ẹ̀ nítorí àwọn ọmọ tí mo bí fún. wàá save life ẹ̀ nítorí àwọn ọmọ tí o bí fún. màá save life ẹ̀ torí àwọn ọmọ ẹ̀. so tí ò bá sí àwọn ọmọ ńkọ́. tí ó bá sọ ọmọ ń bẹ kò sí kan tó kàn mí kọ́lé ayé ẹ̀. ok but tó bá ní pé ká wo nǹkan tó ṣẹlẹ̀ yìí jó fi pé kò ti di òkú ayé already. ó possible bẹ́ẹ̀ nítorí pé bí mo ṣe ń wo yẹn ó yẹ kó lọ bí iṣẹ́ kò lọ bí kankan kò dẹ̀ sọ̀rọ̀ ó kàn máa drop owó ni tí bá dẹ̀ tó ń jẹ tí bá gbé sílẹ̀ ó máa tó bá máa jẹ ó máa jẹ tó bá ní jẹ ó máa work out. Fàájì FM ló kàn ń gbọ́ ṣáá bí aláfiṣe. ẹrù ọba tó bá tún wá ní opportunity bí ábí ọ̀la bóyá wá ní opportunity ṣé mo kókò tí mọ̀ pé òun fún oògùn oorun sínú oúnjẹ òun tó bá wá ní opportunity bí ọ̀la láti fi oògùn oorun sínú oúnjẹ lẹ́yìn tó ti mọ̀ bóyá bí ara ṣe ń yún ẹ̀ sìn ìjẹ́ wàá tún fi sí. mi lè fi mọ́ o láti ìgbà tó ti ṣẹlẹ̀ tó ti fi mọ̀ yẹn ni mo ti stop yẹn mo ti wá wò gan pé wọ́n ní wá sọ̀dọ̀ wa mọ́. ṣùgbọ́n o sì fẹ́ lọ o sì máa àwọn kò wá sí ọ̀dọ̀ wa àwọn kò wá sọ́dọ̀ wa mọ́ because ẹ̀rù ń bọ̀ àwọn gan. o sì fẹ́ lọ máa lọ máa dó wọn níta. Màá lọ bá wọn níta. so kò dẹ̀ tí ì sí anybody tó gbọ́ sọ̀rọ̀ yìí àwọn family ò tí ì gbọ́. àwọn family ò tí ì gbọ́ ó sì wà láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta bọ̀ kò mọ̀ pé ọ̀rẹ́ wọn yẹn tún wà bẹ́ẹ̀ ó sì wà láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta. bẹ́ẹ̀ ìwọ ń gbádùn. tó bá ti jí ìgbà tó di ní òru mọ́jú ni mo lọ bá mo wá bẹ̀ tí mi lè sùn ó wá ní kí ló ṣẹlẹ̀ ṣé òun bù mí jẹ ni ó lóun ò bù mí jẹ náà ó ní kí ló dé mo wá ní kò sí kankan pé mo fẹ́ kó dáríjì mi pé tó bá ti tọ́nú ẹ̀ tó jẹ́ ká bára wa sùn ó wá ní òun ò ṣe mo wá ní kí ló dé ó ní kò sí kankan ó wá ní ṣèlú mo ti sọ pé èṣù èṣù ni pé ẹ̀yìn pé tó òun ò dẹ̀ fẹ́ kí èṣù lòun mo wá ní àpé bí ti báwo pé èṣù lílò ẹbí ti báwo èṣù tá à ń sọ yìí kò kan ìwọ ìkọ́ tó ṣẹlẹ̀ ní ó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ pé tó èṣù bí ti báwo ó ní kí sáà má jẹ́ kí èṣù lò òun pé tó kí n kú òpè kí n máa lọ pé ṣóun fìdí pa mí àbóhùn lé mi nílé mo wá lókè pówó mi tó gbà pé kó fún mi ń pé mo fẹ́ fi ṣe nǹkan ó dẹ̀ ní kí n kú wájú òun. ìjọ ní ọ̀rẹ́ obìnrin. mo lọ́rẹ̀ẹ́ obìnrin. ìjọ ní ẹni ọ̀rẹ́ obìnrin tó ń ṣerú nǹkan báyìí bóyá tó ti bá sọ tó náà ní ààyè ṣerú ẹ àmì náà ti ṣerú ẹ rí ìjọ ní. kò sí ọ̀rẹ́ obìnrin tí mo ní ní ìbá wọn sọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n mo ní area sister kan tí mo lọ fọ̀rọ̀ yẹn lọ nígbà kan tó ní orí lè sọ pé bóyá ọ̀dọ̀ mi ni ó ṣẹlẹ̀ sí mo fi ọ̀rọ̀ yẹn lọ wọ́n pé ẹ̀ ń bá wò pé ó ṣẹlẹ̀ sẹ́nìkan tí wọ́n wá ní àpé nǹkan tó bá mú nínú ìdílé lọ máa ń ṣe wípé kí ni nǹkan ṣẹlẹ̀ pé kò sí tuntun lábẹ́ ọ̀run pé báwọn ṣe wáyé bàbá ọkọ àwọn làwọn kọ́kọ́ dé wípé ní ìgbà táwọn wà ní Anambra nígbà táwọn dẹ̀ padà dé Èkó táwọn dẹ̀ fọkọ àwọn unfortunately kó jẹ́ bàbá ọkọ àwọn ni ẹni yẹn wípé òun dẹ̀ ní ṣúgà dáadáa wọn wọ́n ní àwọn dẹ̀ ń dọ́kọ àwọn dùn yẹn náà àwọn gan-an tó wá fún ní privilege kò sí kan tí ó ń bọ̀ ní òkè area sister yẹn sọ wípé òun dó bàbá ọkọ òun dẹ̀ tún ń dó ọkọ òun. pé kò sí tuntun lábẹ́ ọ̀run pé kí n gbójú pé kí n gbàgbéjàre pé kí n gbé kó pé kí n tibẹ̀ tó gba tó wá di kó ti wá mọ̀ ìtì mo wá lọ bá wọn wọ́n wá sọ fún mi pé kí n kàn wà very careful wípé kí n má fi taratara sùn sínú ilé yẹn pé ṣùgbọ́n kò sí kan tó burú bẹ́ẹ̀ pé kí n dẹ̀ má jẹ́ kí mi sọ ọ̀rọ̀ ọmọ fún wọn mi sọ pé ọmọ ti wọ̀ fún wọn. bọ̀ àwọn gangan àti yẹn ni mo máa ń fọ̀rọ̀ mi lọ so àwọn náà dẹ̀nà fún mi privilege so àwọn gan ìgbà tí mo sọ fún àwọn náà ní pé kí n sọ fún wípé bí àyà mi ṣe ń jà yẹn wípé torí mi ò rẹni bá sọ ni pé kí n sọ fáǹtì yẹn ká TNC. so ǹjẹ́ kó tó di pé ó ń dó ẹ̀gbọ́n ọkọ ẹ̀ yẹn ìjọ dó any other person rí apart from ẹ̀gbọ́n ọkọ ẹ̀. rárá o lẹ́yìn èmi àtọkọ mi àtìgbà tẹ́gbọ́n ọkọ mi yẹn kọ́ mi ìyẹn gan ni àwọn gangan náà jẹ́ kí n mọ̀ pé sex máa ń dùn. bó dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí mo rí pé o wà remorseful o rí implication o rí nǹkan kan nínú nǹkan tó ṣe àbí báwo àbí mo mistake ni àbí. kò ń ṣe mistake kan tí mo ṣe intentionally ni so èmi tẹ̀dá kan àti yín ká mi ò kí n hide the feelings mi so and then kí n ṣe ní tí mo lè máa parọ́ fún ẹ̀ṣẹ̀ tí mo lè bo ẹnu fún. bọ̀ tí ọmọ ẹ bá wà lọ mọ̀ ń kọ́ báwo ló ṣe máa sọ fọ́mọ pé kò ń ṣe bàbá ẹ̀ ni ẹni tó rò bíyá bàbá òun. àti yínká tí àáfà máa jóná kò ń ṣe ṣojú ọmọléke o tó bá máa mọ̀ gan kò ń ṣe lọ́wọ́ ẹ̀.
jọ nítorí Ọlọ́run èèyàn kan sọ pé hope you are not saying this because of money ìjẹ́ mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ owó rí. àtọ̀ mi ìṣẹ̀ bá ń sẹ́ni kìí àtẹ̀sọ̀ kọ́kọ́ nítorí owó. mo kọ̀ rí pé ó kọ̀ wá restless ó ṣàfẹ́ bá mi sọ̀rọ̀ mo wá ní mi ò lè bá sọ̀rọ̀ mo ní kó lọ send voice note. mo ti fẹ́ bọ̀ mi mọ̀ pé mo tọ́ disappearing message sílẹ̀ so ó máa ń gbé lọ ìgbà mo ti send mo rí púpọ̀ máa máàkì yẹn kí n kà. ó ti ń wá mi ojú mi rí kí ló wá sún ẹ tó fi wá send ẹ torí mo rí pé o sọ pé kó tó send message yẹn ó ní ọ̀rọ̀ ayé ẹ ni o wípé o fẹ́ send ó fẹ́ bá mi sọ̀rọ̀ mo ní tó bá ti lè send ẹ kó gbàgbé ẹ nígbà tó send ẹ wá ní kí n ṣe voice note. ó ga ọ ṣó mọ̀ pé jẹ́ ká gbé 1 or 2 calls láti ilé jẹ́ ká wo bí ó máa lọ máa pè ẹ́ padà. The number to call is +4474085123 mo fẹ́ play nǹkan tèmi àti ẹjọ́ sọ nígbà tí mo kọ́kọ́ listen sí message yẹn tí a jọ sọ̀rọ̀ whilst táwọn èèyàn bá ń try láti get me ẹ jẹ́ kí n play ẹ̀. ṣó wà ń bí bàìṣá. nǹkan lélẹ̀ lélẹ̀. ètò ṣe wá rí bẹ́ẹ̀ yẹn. Hello? You have to, let me tell you, do you want to hear my candid advice? Hello. Ṣé o fẹ́ gbọ́ candid advice mi? Ṣé o fẹ́ gbọ́ palẹ̀ mọ́ ìtò tóbi àti ìtò kéré nínú ẹrù ẹ̀ kó kúrò ní ẹ̀? Okay ma. Tó bá ń bẹ̀ ẹ́ pé kíní sọ pé o ṣe mọ́ palẹ̀ mọ́ ìtò kéré àti ìtò tóbi. Ok ó dàbí pé àti rí àwọn èèyàn tó pè ó ọpẹ́ o. Hello. Hello màámi. Ó ga o. Tó bá ẹ kalẹ̀. Ẹ kalẹ̀ o. Èmi tó wà náà jà. Màámi. Ẹ máa ló pẹ́ kí mo ti pè sórí program yìí last. Bẹ́ẹ̀ ni o. Yes ma, mo ní kí n mo rí gbogbo show yìí. Mo rí yín pẹ̀lú ẹ ṣé o ẹ ṣé a sọ̀rọ̀ yẹn later nǹkan tá à ń sọ yóò serious ju gbogbo eléyìí lọ. Tóbi kò kúrò nílé yẹn. ẹ jọ̀ọ́ ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ outside nǹkan tá à ń sọ yẹn má wulẹ̀ pè mí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run please. Okay ma. Kúrò nínú ilé má tiẹ̀ jẹ́ kó pẹ́ rárá tó bá ń bẹ̀ ẹ́ máa sọ pé irọ́ sẹ́ kò sí bó ṣe lè bẹ́ẹ̀ tó sọ pé láíláí ò dúró mọ́. Hello? Ó ti balẹ̀ jẹ́ ó ti balẹ̀ jẹ́ jù bàbá ńlá risk ló tèkì yìí. Ẹ wo màmá yẹn. Àwọn wo leléyìí? Hello? Hello? Hello, à ń gbọ́ o. Alẹ́ mà. Ẹ kalẹ̀ ìyá mi. Hello? Oh my God. Hello? Mama. Ẹ kalẹ̀ à ń gbọ́ yín. Yes ma, ẹ jọ̀ọ́ mà woman yẹn need láti kúrò nínú ilé ọkọ ẹ̀ yẹn because òun ga bó ṣe wà yẹn the fact that she doesn't remorse gbogbo wa kò danger ló jẹ́ fún ọkọ yẹn. kì í sáfẹ̀ pé láìpẹ́ ọkọ ẹ̀ yẹn gan ọkọ wà in danger she should leave that man alone kó lọ sẹ́tù pẹ̀lú ẹ̀gbọ́n ọkọ ẹ̀ dẹ́ gbogbo ìtọ́ ń gbé pamọ́ yẹn kó lọ jẹ́wọ́ fún ọkọ pé ìkànnú àwọn ọmọ yẹn ò kì í ṣe ti ọkọ ẹ̀ ìlẹ̀kẹ̀ má já sí ló má já síta ibìkan náà àṣírí ọ̀padà tún pé ọkọ kọ́ lónìí kan náà ọmọ náà ni mà. Bẹ́ẹ̀ni.
jẹ́wọ́ tètè gbogbo tó ń sìn kó nígbà tó bá wá dàgbà tó ń sọ pé ọmọ tó ṣẹ̀ máa mọ̀ kọ́mọ yẹn gan máa lọ ṣe kú pa òun gan fún rẹ̀. kó kúkú sọ ní ìsìn pẹ̀tò ọkọ nǹkan tí ẹ mọ̀ ó tún jù bẹ́ẹ̀ lọ ẹni tó bá alákatẹ́ńṣàn kò ní ẹni tó bá sunkún kó tètè sún ní ìsìn. tó ọmọ nọ́mbà second born o ẹ̀gbọ́n ẹ̀ ló ní o ẹ̀gbọ́n ọkọ ẹ̀ náà ń ṣe báyìí ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ náà ń ṣe báyìí o káṣírí kí wọ́n fọ́ gbogbo ẹ̀ nísìn ó bẹ́tà ìjọba ibi ń wọlé kò ní ìdí ọkọ àánú ilé kò lè jẹun òun dáná ó gbọ́wọ́ òun dànù ó bíṣì nìyẹn because ó ti wà ṣó pé kíní yẹn ti wà lára obìnrin yẹn that thing is in her she will not change and to save the life of the husband then the woman should leave the husband kó lọ jẹ́wọ́ I know she is hearing me kó lọ rè é jẹ́wọ́ kanlẹ̀ because half truth is as good as lies. Téèyàn bá lóòótọ́ 100 tó wá sọ 40 tó sọ 80 ń bẹ̀ is as good as fún parọ́. So now the husband has known pé ó ń bẹ́gbẹ́ òun tó ń dó ẹ̀gbọ́n òun tó ń sìn ẹ̀gbọ́n nìkan kọ́ ló ń dó bábá ń bá rí òun kọ́ ló nìkan náà ọmọ. Ó kúkú sọ gbogbo ẹ̀ complete ma. Kó dẹ̀ sọ gbá ẹni ga kó kúrò ń bẹ̀ kó lọ má ẹ̀ ọkọ ẹ̀ fẹ́ gbọ́n kó ẹ̀ má. Thank you. She's not muscle. She doesn't see anything wrong in what she's doing. Tọ́kọ ẹ̀ ò bá dó dáadáa kó wákọ̀ mí lọ ni. Ìjọba ọpẹ́ ẹ̀yin lẹ́yìn. Ẹ má bínú network ni o network bí yóò dáa ni o ṣe mọ̀ pé Naija la wà mo dẹ̀ fẹ́ play mo fẹ́ try láti play ní tí mo sọ fún network ni ò dá o ẹ má bínú hello ṣe rí pé network ò dá ṣe rí pé network ò dá ẹ jẹ́ kí n play nǹkan tí èmi àti ẹjọ́ sọ tán network yẹn ò dá. máa wo. mi ní gbé kọ̀ọ̀kọ̀ọ̀kan mọ́ network yẹn ò dá. network yẹn ò dáa hello. èmi ò tẹ̀ tí àṣetí sọ̀rọ̀ lọ́bì yẹn rárá kò tẹ̀ tí mọ̀ yẹn rárá ìyẹn sì wà láàrin mi àti ẹ̀gbọ́n ẹ̀. hello. ìyẹn gan lẹ̀ pẹ̀ máa wá fi ń fẹ́ tì mí. ẹ̀yin tẹ́ ń pè yí àrígbé jàre. àríkọ̀ yẹn hello. ó láti palẹ̀ mọ́ ẹrù ẹ̀ kó kúrò ní. oúnjẹ gan mi lè jẹ ọkàn mi ò balẹ̀. ó máa ní láti kúrò kò sí bọ́kàn ẹ̀ ṣe fẹ́ balẹ̀. hello. gbogbo owó tó wà lọ́wọ́. wọn ò ní jẹ́ kí n gbọ́rọ̀ yìí network kò dẹ̀ dá àrọ́rọ̀ sọ hello. network yẹn ò dáa hello. lọ́wọ́ mi láyé lọ́rùn. network yẹn ò dáa àárín nǹkan kan sọ. ó ti gbà ó ti méjì ló sì lọ withdraw owó yẹn. Hello. network yẹn ò dáa àrọ́rọ̀ sọ ẹ má bínú.
àwọn èèyàn fẹ́ pè gidi gan ni o. ṣé ọkọ ẹ àárí gbédi bí o ṣe ń kọ̀ tiẹ̀ ẹ̀ níbi ìgbọ́ yín. hello. ẹ kálẹ̀ àǹdí nǹkan. ẹ go straight to the point ìyá mi. ṣẹ́rí program bẹ́ẹ̀ ń ṣe yìí obìnrin yẹn ó bẹ́tà fún kó tètè pààkì gbogbo ẹ̀rọ because ikú ló fi ń ṣeré. kó má di pé ó kàn máa sùn lọ́jọ́ kan. I'm telling you. wá kàn bókú ẹ nínú ilé kó kó ẹrù ẹ kúrò nínú ilé yẹn kò belong nínú family yẹn mọ́ anything tó bá jẹ́ pé ó sì fẹ́ ṣe pẹ̀lú ẹ̀gbọ́n ọkọ ẹ̀ kó lọ máa ṣe é ó free but no more in that house once tí ọkọ ti lè mọ̀ tọkọ ẹ ti mọ̀ ó bẹ́tà kó tètè pààkì ẹ̀rọ ẹ̀ for the safety of her life. ẹ ṣé ìyá mi ẹ ṣé mà. ṣé ọkọ ẹ. ọkọ mi. máa gbọ́ ṣé ẹ̀gbọ́n ọkọ ẹ nísìn àti ọ̀rẹ́ ọkọ ẹ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ́jọ́ máa ń dóra yín pọ̀ ẹ máa ń ṣe threesome pọ̀. wọ́n ti ń mú kínní ìsú mi mo ní pé mi ò rí kọ́ gbé yé pè mọ́ ẹ jẹ́ àgbọ́ voice note mi ò rí kọ́ gbé hello ó tán hello mi ò hello mi gbọ́ yín o. hello. yeah. ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ o. ẹ mú sí ọ̀rọ̀ obìnrin yẹn ẹni máa bí mo jù nínú gbogbo ẹ̀ òun ni ẹ̀kọ́ then obìnrin yẹn fúnra rẹ̀ ó nídìí ìrànlọ́wọ́ ọ̀rọ̀ tí nǹkan tó ń ṣe obìnrin yẹn kì í ṣe iṣẹ́ ayé kìdẹ̀ ń ṣe nǹkan tó gbádùn nǹkan tó wish òun ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n bí wọ́n rehabilitation ni or things like that obìnrin ó nídìí ìrànlọ́wọ́ ọkọ ẹ̀yẹ́gọ́ rẹ̀ náà ní ìdánlọ́wọ́ nípa nǹkan tó ń fa premature ejaculation tí kò fi lè báyàwó ẹ̀sùn dáadáa ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ obìnrin ò gbúdọ̀ pẹ́ nínú ilé yẹn tí ò bá rọra ìkan nínú wọn ẹ̀mí ìkan nínú wọn máa sọnù tó bá continue láti máa ṣe bí wọ́n ṣe ń ṣe lọ yẹn. ẹ ṣé gan sir a máa parí voice note yẹn sìn. àwọn mẹ́tẹ̀ẹ̀ta. lẹ́jọ́ máa ń dóra yín pọ̀ every time. àwọn mẹ́tẹ̀ẹ̀ta. báwo ni wọ́n ṣe máa wá ń fi báwo ni wọ́n ṣe. àwọn èèyàn dẹ̀ mọ̀ pé mò ń fẹ́ gbọ́ voice note yìí o mo ò ní gbé call anybody mọ́ mi ì ní gbé mọ́ I won't pick it again. àwọn nǹkan. Jesus ẹ fi mí sílẹ̀ ẹ má frustrate mi. I understand. àwọn náà ni wọ́n ti fẹ́ everything gbà mí jẹ́ pé èmi kò wá lè hold. ó mọ ìmí láti tàbí kò wọlé pé bóyá kẹ́ni yẹn bá mi ṣe mọ̀ wọ́n ti corrupt mi gan. so nísìnyí o ò lè bá ọkùnrin kan o ò lè bọ́kùnrin ẹyọ kan sùn mọ́. Why? àti nǹkan mi lè ṣe ìṣẹ̀lẹ̀ rárá ni. o ò lè bá ọkùnrin ẹyọ kan sùn mọ́. mi lè ṣe bẹ́ẹ̀ ni màá ẹ wò ó kó lè dé.
kò lè satisfy ẹ. kò tí tẹ̀lé kò lè satisfy mi rárá. ó mọ nǹkan tí màá sọ fún ẹ palẹ̀ mọ́ ẹrù ẹ kó kúrò nínú ilé ẹ. bẹ́ẹ̀ ni mà. palẹ̀ mọ́ ẹrù ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ má dúró tó bá fẹ́ pàdánù ẹ̀mí ẹ má dúró wo kó wá kọ́ àwọn ọmọ yẹn kẹ́lẹ́ máa sun abẹ́ bridge ó bẹ́tà ju sórí ibi tó wáyé ìwọ kìnìún ni o anytime lẹ̀mí ẹ lè bọ̀. gidi gan bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀. àbọ̀ ò ṣe dáadáa o ò ṣe dáadáa ò ṣe dáadáa rárá ò ṣe dáadáa kó tiẹ̀ wá jáde tó bá fẹ́ lọ dókòǹtà kó tiẹ̀ wá kúkú. kí ló wí? hello màmú wa pẹ̀lú yín. kí ló a ní kó tiẹ̀ kúkú wá tẹsẹ̀ síta ó bẹ́tà yìí tó ṣe yìí. mo wà pẹ̀lú yín mà. kó kúkú wá bọ́ síta ó bẹ́tà yìí tó ṣe yìí. ẹ wò ó ìgbáyà mi gan ti ga oúnjẹ gan mi lè jẹ oorun mi ò rí sùn ẹ wò tí bá gbọ́ kéré báyìí máa fò dìde ni gbogbo ọ̀bẹ tá a fi lòun lé ọ̀bẹ nù kí ṣe mo ti kókó lẹ̀ fọ́ọ̀kì mo mú kó lẹ̀ ó ti ṣíbí gan mú kó gbọ́ ìtọ́jú yẹn pé kó má lọ fi ṣe mí léṣe torí kò sọ̀rọ̀. ó láti palẹ̀ mọ́ ẹrù ẹ̀ ó láti kúrò nílé ẹ̀. mo ti gbọ́ mà. Anyway, there's going to be a show on the 23rd of this month ní Ostra Hotel ní Ikeja, Oregu Ikeja, and it's 5,000 naira for tickets. A ṣì ní more voice notes tí mo fẹ́ play. A máa play ẹ̀ openly káwọn èèyàn gbọ́ because most times nígbà míì a lot ló ń ṣẹlẹ̀ o. Àbúrò mi kan wà lọ́dọ̀ mi ó ní òun máa ń yìn mí báwo ni mo ṣe ń sùn. Ó ní báwo ni mo ṣe ń sùn a lot ló ń ṣẹlẹ̀ o yìí tẹ̀rí tí bá tún play mi fún yín ẹlòmíì lè má lè sùn lálẹ́ yìí o. Hello ìyá mi. ṣé mi interrupt anything ṣá mo fẹ́ dá sí kọ́tẹ́ ẹ̀ sọ. yẹ ẹ dá sí. ṣé kí n pè yín direct line ni ó dà pé network yẹn ò dá. no ẹ pè mí mo ń gbọ́ yín ẹ lè get mi sí nílé. ok ṣe rí advice tẹ fún àǹtí yẹn àti advice tẹ àwọn tó pè wọlé fún àǹtí yẹn tó bá láìka rẹ̀ to be honest kò tí ẹ pè wà nínú ilé yẹn because ṣe rí nǹkan mẹ́ta mẹ́rin ló ń go on pẹ̀lú ọkọ ẹ̀ yẹn bí mo ṣe ń visualize ẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ one ego bọ̀bọ̀ yẹn ti wà bruised because tó tẹ̀ kọ́kọ́ tí ò kọ́kọ́ lè rí tí ó ní premature ejaculation àbí tí ò lè perform dáadáa ó ti kọ́kọ́ ní problem already tó jẹ́ pé depression ti set in gan orí ẹ̀ gan kò ń gan wà òkè ìyẹn ọ̀tọ̀ wọn ò tí ì rí yẹn resolve ó tún wọ́n bá ẹ̀gbọ́n ọkọ àbábúrò ọkọ ẹ̀wò rẹ́ ó tún wọ́n bá sùn problem before ilé yẹn 2 3 pending problem of ọmọ ìyẹn gan bóyá yẹn gan ti lọ ń wo DNA ó ti lọ ń try oríṣiríṣi because òun náà ò ní jókòó kókàn kàwọ́kò tó ti rí irú nǹkan tó ń lọ bọ̀bọ́ yẹn náà dẹ̀ lé ní nǹkan tóun náà tún plot because kò ní káwọ́kò láìláì tó ṣe tí ń wò yẹn ẹni tó lóun kó ọbẹ̀ kúrò bẹ́ẹ̀ òun kó àdá kúrò lẹ̀ wọn ò ní ìdọ̀bẹ láti fi pa pílò lásán ló máa fi di lọ́rùn lóru òkò gbogbo èmò ń kọ́ ọ̀dà mò ń kó ọbẹ̀ kúrò lẹ̀ tó ń sọ yẹn ó kàn ń tọrọ ẹ̀ ni tí ẹ bá máa yin lọ́rùn báyìí ọwọ́ kan ni tó tó bá fún ní advice tí ò bá gbọ́ fẹ́ para ẹ̀ ni èèyàn ò kì í rórú oko yẹn sí etí lé I am telling you ẹgbọ́n ọkọ ẹ̀ tó ń pàtó náà kò lè fẹ́ sílé láéláé ní kò ní fẹ́ ìyẹn náà ò ní fẹ́ so owó bẹ́tà kò rí jìnnà kálẹ̀ ní kálábẹ́kúta ló ti ń kọ́ kó rọra cross sọ̀rọ̀ èkó kó lọ máa gbé kòkòrò jù bó jẹ́ èkó ló ti ń sọ̀rọ̀ kó rọra cross sí lọ́rin kó lọ bẹ̀rẹ̀ new life ẹ̀ kó kọ́ àwọn ọmọ yẹn kúrò dé irú ọkùnrin yẹn jẹ́ fún adúrò tó ṣe sí ọkùnrin yẹn irú wọn máa ń pa ìyàwó á pa àwọn ọmọ yẹn á dẹ̀ tún pa ara ẹ̀ kò kọjá àwọn ìtàn tá a ti ń gbọ́ á para ẹ̀ á pa woman yẹn á dẹ̀ pa àwọn ọmọ yẹn irú wọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní I'm telling you àbí kó dáná sun lé kó dáná sun kí gbogbo wọn jọjọ púpọ̀ because ó mọ̀ pé disgrace ni gbogbo tó wà lẹ̀ it's bad enough wípé o bá ara ilé ọkọ ẹ̀ sùn o tún wá bí fún ẹ lọ àti o lè survive tó bá bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tó bá ń lọ òkú má ṣe ni má o ti ṣe voice kíní tó ṣe yìí dáhùn tí gbogbo wa ń gbọ́ yìí àwọn tó mọ ohun ẹ̀ bó ṣe dúró yẹn
àwọn tó máa mọ̀ ohun everybody ló distinct tẹ́ bá understand ó ti ro bó ṣe dúró yẹn ó ti kú bó ṣe wà yẹn kó kúrò nínú ilé yẹn àbí tó bá dẹ̀ gbọ́ pé ó fẹ́ lo ète obìnrin kó pe ọkọ ẹ̀ jókòó nǹkan tí mo ti ṣe rè gamali ni mo gbé sílẹ̀ yìí tó bá ti mọ̀ pé ó dà mí in fact mo fẹ́ kú bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí. màmá kò sọ̀rọ̀ ìdáríjì kankan kò sí kó gbé ìtọ́jú gamali lẹ̀ kò sọ̀rọ̀ ìdáríjì the best ni pé kó kúrò mẹ́ ìdáríjì wò. ó àǹtí yíká kìí ṣe pé fẹ́ mu gamali yìí gbọ́dọ̀ tó sọ mo ní tó bá fẹ́ lo ète obìnrin mi ní kó mu gamali ó máa po ẹ̀bí náà ẹgbẹ́ sílẹ̀ pé sórí mo fẹ́ jẹ́wọ́ tí má dẹ̀ ti jẹ́ mo fẹ́ kìíní bọ̀bọ̀ ẹ̀ ló máa wá gbé àwòrán ó yẹ lẹ́yìn ètò obìnrin pé mo nollywood bí màá yín sọ̀rọ̀ sí ilé jẹ́ ká wo gbogbo plẹ̀tà wò kó o kúrò lẹ́yìn ẹlẹ́rọ̀ àbí kó o gbé àbílẹ̀ kó o gbàmọ́lé ní pé bó ṣe fẹ́ sọ ọmọ tó ṣẹlẹ̀ yìí o máa gbé kínní yìí mu òun fẹ́ kó òun máa gbé rọrùn àlàáfíà bọ̀bọ̀ ẹ̀ ló máa wá gbé ló máa ní àkókò tó yẹ ìmọ̀ ti dárí irọ́ ikú bá wù lẹ́yìn ẹjọ́ yẹn wù ká lọ́yìn tó ṣe ó ẹ̀ jẹ́ ó jẹ́ tí ó fẹ́ jẹ́ ipò máa gbẹ́nu lé ìpín ìwà ṣe yìí kò rà àdìsọ́jú tá à ń pè lọ bọ́ tí ó ti ro oko ikú lóró sílẹ̀ yẹn bọ́bọ́ yẹn á dáná sunlé àti yín ká á sun ara ẹ̀ á sun wúmà yẹn sun àwọn ọmọ yẹn ẹ lọ bẹ́ẹ̀ tiẹ̀ kì í ṣe pọ́pọ̀ máa pa ẹ̀ nìkan àbúrò máa pa wúmà yẹn nìkan á pa because frustration nìkan tí mo bá yín sọ yìí one ó ti show wípé àwọn ará ilé bọ̀bọ́ yẹn gan ti mọ problem ẹ̀ ní ẹgbẹ́ ẹ̀kọ́ ẹ̀ fi ń bá sùn ẹ̀dẹ̀ fi ń drug ẹ̀ díẹ̀ tó tẹ̀ tún ti mọ̀ fẹ́ẹ̀ drug òun bí ẹ̀dí kò ọrọ̀ òògùn bọ́tẹ̀ ń lò at the end of the day ó máa rò pin lóru ọjọ́ kan gbogbo tó ń kọ́ pé kó àdàkúrò lẹ́yìn wọn ní ìdọ̀bẹ́ láti fi pa ẹ o ọlọ́wọ́ máa strangulation mi so kẹ́tẹ̀tẹ̀ á bá tẹnumọ́ dáadáa sáyẹn ká ẹ tẹnumọ́ fún kó má di next mama. ẹ ṣe mà anyway gbogbo àwọn olólùfẹ́ Yinka TNT ní Nàìjíríà ẹ pè nọ́mbà yìí 08094542000 08094542000 or 0909-1200467 0909-1200467 a máa gbọ́ àwọn voice notes tó kù ẹ̀dẹ̀ máa ní opportunity láti share views yín láti share pain yín kájẹjọ́ sọ̀rọ̀ kájọ́ fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ ní ọjọ́ event yẹn náà the 23 of April 2023 ní Ostra Hotel ní Ìkẹjà shabarikolo.com www.shabarikolo.com if you want a serious relationship, if you want a friendship, any type of relationship you want, it's better for you to go there than or ẹ̀gbọ́n ọkọ ẹ tó tún bímọ fún arábìnrin bó bá ṣe ń gbọ́ mi mo fi yọ́nú Ọlọ́run abẹ you have to leave the house immediately ni o wo kò ṣe dúró wo má dúró o máa kúrò ní inú ilé yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ni o Ọlọ́run ò ní jẹ́ ká dẹ́bọrú bí o ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ́ màá pàdé yín ilẹ̀ Danabit ó sì ń tààrà wàràwàrà ilẹ̀ wọn ní Ìbẹ̀jú Lẹ́kì wọ́n tún ti open it up 4.5 million téèyàn lè san lẹ́ẹ̀mẹ́ta tó bá dẹ̀ fẹ́ san lẹ́ẹ̀mẹ́ta 5 million ló máa rà tó bá fẹ́ san ní cash is tó bá fẹ́ san ní cash is 4.5 million ẹ jẹ́ máa fi ìsìn ṣe àlọ́ màá rí yín ní àṣẹ Olódùmarè ire o ó dàbọ̀.